Get ti gẹ́gẹ́ gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ gẹ́gẹ́ ti gẹ́gẹ́ gẹ́gẹ́ ti gẹ́gẹ́. Oye tí ìsìta nínú kẹ̀kẹ́ ló sí. Ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti gẹ́gẹ́ ti. Sigege, sigege. Obi kìíní ṣe dọ̀tí. My jewelry boss. Ago. I don't want to check. Sigege. Good afternoon. Gẹ́gẹ́. Hope you are enjoying Nigeria. Yes. We are enjoying it. Yes. We are enjoying Nigeria. Okay. Yes, ke. Yes, ke. Hello. Tolu for me stand me. Thank you. Tolu and me. Tani. Hello. Yes. Irọ́ ni. Okay. Oh God. Ìgbà wo ló máa níyàn. Oh my God. Okay. Ẹ̀bà ńkọ́. Oh God, I don't like ẹ̀bà. Mi ìfẹ́ sẹ̀ mú ẹ̀bà mo fẹ́. Ra ẹ̀bà kan fún mi. Iyán ló wù mí jẹ. Bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan. Ó tí ò ṣe sí yan yẹ ẹ̀bà kan. Plenty ẹran is assorted. Okay, thank you. Only let's join hands to make Nigeria like Canada. Abẹ́fẹ́ jí ni. Only let's join hands to make Nigeria like Canada. One person. These people. Somebody no person. They might be one sluggish. Àwọn tó ti ẹ̀ ń pè é. Stop sending people your food. Okay. Kò gbé ní. What happened? Ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ ẹtù. I wish I can run like you and make this staircase just kí n gbé ẹsẹ̀ mẹ́ta kí n dẹ̀ gòkè. Jẹ̀lẹ́kẹ́rì ijó onígbéyàwó ijó alárédè kò ẹ gbà mí. Where is my phone? Mo sọ fún ẹlẹ́gàn pé gbogbo bàjẹ́ wá sí downstairs. Look at the way it's running. Hello? Yes? Má rà mọ́. Iyán gan la fẹ́. Iyán ni mo fẹ́, má rà mọ́. Don't worry, tomorrow is another day. Don't worry. Come, don't worry. Don't worry about anything more. Right. Ọjọ́ mo jẹ rice last.
Okay, jẹ́ kó rà pé oh God ó ṣe orí mi sílẹ̀ let me stand up bá gbàdá níjẹ̀ nìdí mo fẹ́ fagbó sọ́wọ́ mi. jẹ́ ẹ wé gèlè mi padà kò dáa kéèyàn máa dress responsibly. Excuse me, mo bẹ̀lú ìṣúnṣá. Okay, ṣé kí n manage ní jẹ iṣu ni? Ṣé bí mo fẹ́ sí ṣe iṣu àsẹ́yìn náà? Ẹ́? Yeah. Bó ṣe dín ẹyin jọ ìmọ̀ láìpẹ́ ẹ̀gbọ́n. Yeah, I can't like it. I like it. It's very nice. Yeah, I don't even like it like that. You want me to open this for you? Do we have rice? Okay. Cook rice? Ṣókè kan ni mo kọ kísàlẹ̀ yìí, mo kọ rẹ̀ sódò nìṣá. Gẹ́gẹ́, ó yá bá mi gbé kiri ẹ̀sẹ̀. Get closer first. Ẹnìkan send message gidi gan jẹ́ let me read my message. Let's join hands ẹ̀hẹ́bí tí mo kàdé lẹ́ẹ̀kan nìyẹn ṣọ́fẹ́ jí ni ó ti padà sí Canada ni. Who are you? Tẹ́lẹ̀ tó ń béèrè lọ́wọ́ mi. Sister Bola swap ma. Okay swap kọ́ ṣe wà pa ma. Ó wà okay kò sí nǹkan tó fi ṣe wá. I am okay. Mo wà kánpé. Good afternoon everybody. Oh God, jẹ́ kí n pẹ́ ọmọ yẹn padà kó ra ẹ̀bà yẹn bẹ́ẹ̀. But ẹyin ni wọ́n fẹ́ ṣe mí. Like you know I don't like yam and egg na tí wọ́n ti wà ní Nàìjíríà. I don't like yam and egg. Yam and egg. Don't reverse it. I don't like yam and egg. I don't like yam and egg. I don't like yam and egg. Ó máa ń dùn náà but I don't like it. Ọmọ mi like yam àti egg. Because okay ṣé àwọn eléyìí ti ṣe ni o ti sanwó yìí. You can't do it. So I'm trying to do it again. Ṣé lórí fóònù yìí ni àbí lórí ọ̀dọ̀ ẹ̀? Sister Bola ṣe wà pa mọ́ wà pa. Wà kádọ̀ nice woman. Thank you. Thank you. Ṣé ti padà sí Canada? Bó ṣe wà Nàìjíríà náà wọ́n ṣe gbé bí báyìí. Ẹ jẹ́ kí n enjoy Nàìjíríà mi pẹ̀lú ìrọ̀rùn. Ẹ jẹ́ kí n enjoy Nàìjíríà nígbà tí àwa sí Nàìjíríà. She cannot call. She cannot do this. I'm in Nigeria now, just rushing me. Why are you rushing me? Let me enjoy my father's land now. Àbí ọ̀rọ̀ pé criminal nìkan ló lè gbádùn ìlú èdè. Let me enjoy my father's land. Well done, ma. Where are you going back? When are you going back to Canada? Okay. Ṣé o ní nǹkan fún mi ni? Ṣé o fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún mi ni? Tíkẹ́ẹ̀tì mi actually gbà ó ìkú bíi 2 months ni mo fi tíkẹ́ẹ̀tì mi sí. But tó bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì mi fún mi tí bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì mi sí èló ni tíkẹ́ẹ̀tì náà tẹ̀tẹ̀ kókó bá mi Google ẹnìkan ló fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún mi kí n sáré ṣeré lọ Canada kí n padà wá. Ẹ má gbàgbé pé Auto-Bola ni mi o tó bá ti ra tíkẹ́ẹ̀tì fún mi kó dẹ̀ fún mi lówó sì máa fi ra mọ́tò bíi 10 bí ojú kọ̀ǹténà méjì bí ojú kọ̀ǹténà 3 4 cars that's 12 kí n gbé wọlé padà wá ṣe mọ̀ pé business tó ti yẹ mi ọ̀yẹ́ mọ̀ pé Auto-Bola lè mí jẹ́ ó ti yẹ ní ọ̀pọ̀ auto for reason ó ti yẹ yín adela address a ní both home and abroad a ní address a lè sọ náà sílé wa.
o ti rí kóòdù tó send sí ẹ Tolúwa lọmọ mi ṣó o rí kóòdù yẹn. Okay, it's working now. I just need to try and pay. Okay, try it. Oh, thank you. I look good. Oh, that's good. Thank you. You know me, I cannot do without prayer. Mo dem man like iri. Ẹni ọmọ kan mo post ọmọ yẹn sí ọmọ Naira Marley. Ọmọ yẹn ó dẹ̀ jẹ́ kórìí mi o. Naira Marley o. Mo ti fẹ́ change, mo ti fẹ́ swap. Honestly, no problem, ma. God is able. Okay, wọ́n ní God is able. Check ticket fún mi ẹnìkan ní God is able. Hello, àmì ní ṣe bó ti ló ń jẹ tiẹ̀. Ṣé ó ti ló ń jẹ tiẹ̀ ló ń tiẹ̀? Èló ló ń jẹ tiẹ̀? Ṣé oró oúnjẹ fún mi ni tó bá rà lọ rà wá padà? Iyán ló wù mí jẹ, no problem. Èló ló ń jẹ tiẹ̀ àmì náà? Oh, ṣé nọ́mbà tí ni mo pè ní? Àmì náà ti wà ní gate Olú open for àmì náà. Go and open the gate. Okay, fóònù yín lélẹ́yìí. Okay, mo rò pé tí ló gbé okay. Ọmọ yẹn wà kándọ̀ àwọn ọmọ tó ń fọlọ́hún kọ́. You cannot judge a book by their cover o. Ọlọ́run mọ̀. Àwọn ọmọ yẹn borí ní ṣá. Wọ́n á gbọ́ ìkẹ́ àtọ́là kó máa bá ànábì wa. Ọmọ Naira Marley. Ó ń ka ó ń ṣe kíní àlùkùránì. Ó rò oúnjẹ tiẹ̀ ni. Kí lélẹ̀? Jẹun wò. Tẹ́ bá ti fẹ́ bá mi ra àlùbọ́sà eléyìí dàbí ti wí o. Ok, ó máa lọ ra oúnjẹ wá padà pín bọ̀lẹ́tì èmi nìyẹn o. It's good for egg. I love big onions. Èmi tó yẹ pé nígbà yẹn tí mo máa ń lọ láti bí by South Africa mo máa ń kó onions wọlé láti South Africa ni big onions. Lọ́ra oúnjẹ tiẹ̀ náà kó lọ́ra wá bẹ̀ kó ó ní ọbẹ̀ kan lòun lè fi kó fi stew pọ̀ kó fi. Ṣé ọmọ kan tó wù mí jẹ kó ń bọ̀ lẹ́sìn. Ọba wo ló tún fẹ́ èmi ò ẹ mọ̀ pé mo bá lè mi ẹ mọ̀ àfọ̀ ń bẹ́ làwùlàwù tí ó ti yé queen. I'm a princess. I am a princess. Close the app and relaunch the sites. Okay. The promise is there, is a debt. Only in fact, I love you more than my blood sister. Yeah. I promise you I will love you forever. Ẹ ti bẹ̀rẹ̀. Àbí o. I mean, Tolu, see the message. Only go to the launch. Give me that thing. Eh? For what? For your nail. No, you are still doing something. I will give it to you now, but you can convert it forever. Oh, that's good. So let's start like this.
I have a lot of stories, you know. You know, experience is a content. Your experience too is your part of your content. For those who have the real and the best content láyé, you know the experience, whatever happening around you. So, let's start with the NEPA. Where will I start from? All our case continue very disclosed for now, but let me start with the NEPA. So, this is my little girl. But she has run your see NEPA office lonely. I was angry because the NEPA lady, I showed her on my platform too. She's still there. That day they came and I was talking to them. Okay, mi kọ́ ni mo jẹ́wọ́. I'm not the one that actually use those the bill. I mean, I'm not the one tó jẹ́wọ́ yẹn ṣá. Má jẹ́ sọ òyìnbó tí ò dáa. Torí ń sìn àwọn graduate ni wọ́n rain ṣe ti ẹyin. So it's good. So èmi náà dẹ̀ máa graduate very soon. Títí àdúrà yẹn pọ̀ ó ní anybody that plan evil against you shall die by fire. Àmín Jésù. Àmín. Àmín. Anybody that plan evil against me and my daughter, against me and my well-wisher and those who love me, such people shall die by fire, 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 die by fire. So shall it. Orin Labadebe. What do you say? Ra fún mi bí ìtẹ̀kọ́ yẹn. Kókò yẹ kókò fi ọbẹ̀ tó pọ̀ sí tí o bá ọbẹ̀ ẹ̀gúsí yẹn kó pọ̀ àti ọbẹ̀ stew kó jẹ́ kó pọ̀. Mo máa ń jẹ ọbẹ̀ kó má fi ewédú sí mọ́. No, nísìnyí yẹ bí àwọn ọmọdé pàtó ń lọ sí kí ni mo sọ fún ẹ. Yíyan ni mo ní kó lọ bá mi rà wá méjì kò dẹ̀ tí mo ní méjì ẹ bó ṣe mo ṣe ní kò rà ẹ̀ kò lọ rà. Tí owó ṣe bí èlò ni mo sẹ́ǹtì 8,000 mi so owó tó fi wọ mọ́tò tó bá ti yá wàá sọ fún mi bó bá ti yá máa calculate then a máa ṣe feasibility balance ṣe auditor máa ṣiṣẹ́ lórí ọ̀gá ìyá. Ó yẹ kó tẹ̀ bá mi gbé kí n gbé dẹ́ẹ̀kì kan wá sí ìgbà ká tẹ̀ máa jó ká máa jó nínú ilé wa ní you are covered and your family with the blood of Jesus. Thank you. Let's pray. Heavenly Father, eternal rock of ages, Bola Falashade say thank you for this evening. I thank you for the wonderful daughter you have given unto me. Thank you, Lord, for all my well wishes all over the world. Thank you, Lord, for the good plan you have concerning us. Thank you because we shall not die but live to the glory of God. Hallelujah be unto your name. O Lord, receive our praise and thanks in Jesus' name. Father, Lord, have mercy upon us. Forgive us, O Lord. Wash us clean. Fill my mouth with your power. Fill my tongue with authority. Any man or woman that causes me anywhere, anyhow, Father, cause them, raise us under against all our enemy. In the mighty name of Jesus, gbogbo ẹ̀dá tàbí nínú obìnrin tó gbógun ti èmi àbí tó ń fi èmi àtọmọ mi ré Olúwa fi wọ́n ré Olúwa kọlù wọ́n lágbo àwọn ọ̀tá mi Olúwa pa wọ́n lẹ́kún gbogbo ẹni bá kórìíra mi ọ̀run kórìíra wọn ẹni bá ṣàánú fún mi Ọlọ́run bá mi ṣàánú fún wọn gbogbo ẹni ṣe bí ọ̀tá tó sì jẹ́ ọ̀rẹ́ ni fún tó ń ṣe bí ọ̀tá tó jẹ́ ọ̀tá ni wọ́n tó sì ṣe bí ọ̀rẹ́ sí wa pretending Lord expose them Lord destroy them Lord disgrace them fight for us. Thank you for that because you answer prayer. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Èmi Bola Falashade, I will continue to be the truth here. I will continue to be ambassador, a good ambassador. Yes, Lord, I will continue to say it the way it is. Lord, I thank you, Lord, because you always answer prayer. I worship you, Lord. I refuse to eat from the evil over me. I refuse to eat with the devil.
I will not eat with the devil. In Jesus' name, so shall it be. My daughter will not eat with the devil. So shall it be. Thank you, Daddy. I worship you, Lord. Once again, those who are planning evil against me and my daughter, Lord, let evil be their portion. Ikú ló máa pa gbogbo àwọn ọ̀tá mi, àrùn máa gbé wọn dé. Ibi tí wọ́n rò sí ni yóò jẹ́ tiwọn. I, Bola Folashade, and together with my daughter, we shall not die young but live to the glory of God. Ẹni bá ro kúrò mi, ikú yóò jẹ́ tiwọn. Ẹni bá fẹ́ ikú fún èmi àtọmọ mi, ikú òjijì yóò pa ìdábẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ló máa rí o, kò ní padà. Àgọ́ àwọn ọ̀tá mi níbi tí wọ́n bá wà, ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi kó máa ṣẹ̀ sí gbogbo wọn. A ti gbà lọ́sàn-án, à ń gbà lóru. Ẹni bá fi wá ré àbẹ̀nikẹ́ni tó bá lòun gbẹ́kẹ̀lé agbára ayé kan àbí ewé kan àbí egbò kan láti máa gégùn fún wa. Ọ̀run gégùn fún wọn, fi àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò. Ẹni tó sọ pé ilé ò gbà ọ̀nà ò gbà, mo gbàdúrà fún wọn. Àníṣe gbogbo nǹkan ìní wọn pátá ni yóò parẹ́ lójú ẹ̀mí wọn. Ẹni bá fi mí ré, ẹni bá fọmọ mi ré, gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa parẹ́ ni. Ẹni bá wa jà láì nídìí, ọ̀run yóò bá wọn jà. Bẹ́ẹ̀ mà lórí kò máa yí padà. Thank you, Daddy, because you answer prayer. I worship you, Lord, because you are God. In Jesus' name we pray. Amen. You are welcome to this platform. Àwọn lẹ́mìí èṣù sáré wọ́n sá wọgbó lọ. Anyway, let's go quickly. Let's go straight to the point. So let me start with the NEPA. The last time when Yesha Aribogo sin bó ṣe lọ, a lot of people want something. Let's go forgive people. Me hold the grudge, but we take things the way it should be. All right. So a lot of them, a lot of people, the criminal of Nigeria, the real ones, they are afraid of justice. They are afraid of law. Wọn ò fẹ́ law. Wọn ò fẹ́ kó take place at all. But ìyẹn kọ́. So let me cut it this way. The lawyer, Martins of the lawyer, Bola, lawyer assembly. You don't need to expose this one to anybody. Lawyer àti ẹ̀gbọ́n rẹpẹtẹ. So mo ṣàrùn yẹn, let me start with this girl. Mo rán ọmọ kan lọ sí NEPA office lónìí because the last time they came to remove it, I was begging the NEPA man that he should let me pay any amount tó bá sọ pé ká pay lákòókò yẹn kó má máa jáná yẹn kò ṣe pé àti ní generator box ó ṣàníná pé the order was given that they should come and disconnect it again. Me okay, no problem. Ó dẹ̀ disconnect it, mo dẹ̀ no problem. And I started buying fuel. Mo ti repo mo ti repo 70 litre láti ọjọ́ yìí. Mo ti repo 70 litre. And you know how much the 70 litre going to cost? A ṣe ra lítà, a ṣe lọ ra kẹ́ẹ̀gì yẹn wọ́n rà kan ní 6,500, mo rà kan ní 3,000. That is ẹ ṣáà calculate ẹ̀ mọ́ pẹ̀lú owó 70 bíi epo tá ti lò yẹn. Do you know how much it's going to cost? So if somebody is actually a civil servant in Nigeria, cannot kò nílé run ẹ̀bẹ̀ yẹn tí ó bá dẹ̀ jẹ́ pé ó ń jalè àbí pé ó ń ṣe fraud. Torí a lot of people in Nigeria wọ́n máa run, wọ́n máa ṣe yahoo, wọ́n máa ṣe a lot of bad things, you know. Our system, let me tell you, this Nigeria, a lot of bad things happening in Nigeria. You see, if the care is not taken, ó máa pọ̀ sí ni, nobody will be able to cop them. Tí wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ àtọ̀ ni wọ́n ń bọ̀ tó sì sí. Tí wọ́n bá ti ń gé ọwọ́ òsì wọn báyìí olùkà wọn, wọ́n á kìtọ̀ sósì. So people are not ready because they want to live and they want to live life. They also want people to validate them on the media too. So I now say, okay, I can be running it like that. Máa ti wá mọ̀ pé sì kò ń ṣe ìgbà tí wọ́n bá múná dé ìgbà tó bá wù mí ni máa tọ̀. Tó bá wù mí lálẹ́ tí bá ti wẹ̀ tí ò bá sí it tí mo kàn tán for few hours mo lè pa tí gbogbo fence bá dẹ̀ ti wà charge. If the wire fence is charged and the camera is ìyẹn solar, you know, then I will be able to, you know, I will control it myself. So but in tí mo wá rò ni pé you use this electricity, you don't use it, they are going to bring back the bill. Wọ́n máa gbé bill wá. That's what I notice now. And I say, okay, let me go. Story no be me. I am telling you pé mo lè run fuel tí máa fi padà sí Canada. I can run fuel if I'm not ready to buy, because mi fẹ́ ra just ordinary solar ìtàn tà kékeré tó máa kàn gbé fridge àbí tó máa gbé kíní, no, èyí tó máa gbé the whole flat, tó máa gbé AC bí mẹ́rin or márùn-ún ní máa like. So if I don't have the capacity now, or if I can suspend it, but I can still use petrol, òun lè ń gbọ́ tí generator tó ń pariwo yẹn. So wọ́n lè run petrol tí máa fi padà sí Canada. Èyí lè dáná lórí ta petrol. Wọ́n ti ẹ̀ gbé petrol wá gan lánàá.
ìgbà tí mo lọ sí ilé epo báyìí tí bá ti lọ sí NNPC wọ́n ń gbowó lọ́wọ́ mi torí gbogbo àwọn NNPC ẹ mọ̀ pé àti tẹ̀ sójú wọn ń gbà yẹn tá ń gbèjà Mègídáná tá ń gbèjà ilé epo rìfánárì ṣùgbọ́n sì tí bá ti lọ sí ibi tí ó jẹ́ ti ilé epo Mrs àbí ilé epo àwọn tó wá ti jẹ́ pé wọ́n ń gbèpo látọ̀dọ̀ Mègídá wọ́n máa ọ̀fẹ́ ni máa ń gbèpo mbẹ̀ tí bá ti fi ID card ní wọ́n báyìí ọ̀fẹ́ ni ṣe ti bẹ́ẹ̀ tó orúkọ yẹn jáwó ó já fún ẹ torí ẹ nígbà táwọn NEPA fẹ́ máa ṣàkóbá pa jẹnẹrétọ̀ nìkan ni máa nídìí o tí bá ti lè jẹ ní jẹnẹrétọ̀ ọ̀fẹ́ lè kó máa bá dé o tó bá yẹ pé wọ́n ti bá mi ṣe táǹkì sísàlẹ̀ ẹnu lé wọ́n máa gbèdì ó táǹkì wá ni wọ́n máa dà sísàlẹ̀ lé fún mi tí máa kọ̀ máa fà díẹ̀ díẹ̀ ó ti understand bẹ́ẹ̀ so ìyẹn bó ṣe jẹ́ so I get cross because my papa ṣé èèyàn máa ń lájà lé kó máa fọwọ́ kó mi ni èló ni wọ́n ń tepo epo tó wà ní Lẹ́kí ń bẹ̀yẹn epo tó yẹ pé rìfánárì wà ní Lẹ́kí iye mélòó mo fẹ́ lò tí dẹ́bà máa fi ṣe orí burúkú sí mi mo ṣáà ti agídí bọ̀lẹ̀ to cut the story short they discourage ìgbà tí mo dẹ̀ ti sọ pé okay let us pay the money ó ṣáà nílò owó kàn ní in fact ká tó before we can have any settlement at all they have to bring down the wire and all those things I say okay o ìgbà tí mo dẹ̀ ti sọ títí yẹn pé no problem ta owó tán ní ká san tán ní ká wọ́n ní no okay mo dẹ̀ wá ní okay let me be running the generator now títí ìgbà tí ìṣe pé bóyá afẹ́ àtẹ̀dọ̀ sí bí finally for now going and coming ní ọ̀rọ̀ wa ìjọmọ́ ló dẹ̀ pàdé so nǹkan tí owó bá dẹ̀ ti lè rà lágbára ọlọ́run ò ní fowó tá a máa fi rà ọlọ́run ò ní fi wọ́ wa ọlọ́run á jẹ́ ká lè rán ọ̀nà ẹ̀ ọlọ́run á lè bá wa ṣe so àwọn ìgbà tí mo tẹ̀sí ẹ̀wọ̀n yẹn pé going to their office they just want to see me and you know what if somebody just say they want to see me quickly now somewhere I will not follow them because ìlú òyìnbó ni mo ti wá Nigeria are devilish I'm sorry to say this they are devilish there is nothing anybody cannot do trust nobody I trust nobody it's part of my slogan tí máa ń sọ pé I trust nobody up to date mo sì ń ṣe bẹ́ẹ̀ mo lè bá gbogbo èèyàn rẹ́rìn but at the same time I'm still doing that ọmọ kan lọ oúnjẹ wá fún mi níjọ́ yẹn báyìí oúnjẹ yẹn wù mí yẹn bó ṣe dé báyìí mo jẹ nínú oúnjẹ mo ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi àtọmọ mi mo ní ó yá kájọjọ máa jẹ ọmọ náà mo ní ó yá let's eat together mi ìbéèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ bá mi jẹ àjọjọ jẹ ìgbà tó lọ tán ọmọ mi rẹ́rìn mo ní why ó ní I no reason why you say this baby girl this girl should eat with us I say you understand so tó bá ti mọ̀ ìyá tó ní kò sí problem anytime mo lè gbàyọ síyàn mi ò ń pressurize ayé rẹ̀ I don't study people's life much but if God directed me to actually láti investigate somebody it's another thing okay so and I said today ó ti wá lọ bí a week it's more than a week now it's more than a week it's more than 10 days papa and I say okay let me just quickly go and settle this let me send somebody to the NEPA office mo dẹ̀ débẹ̀ mo ní ẹni tó ní kí n wá rí yẹn gangan let me dialogue with her so I now talk to her I called the girl they put the phone through to her and they will talk more than like 20 minutes on the phone and I told her I asked her question that she said the money mo fẹ́ san 50,000 nínú owó tí wọ́n jẹ yẹn ó wá ní the 50,000 is a little he say it's not enough and I asked her that you are na Igbo bí mo ṣe sọ fún mo sọ yìí mo ní Igbo person here yes and I mean what I said I'm going to repeat it here I said you are an Igbo person a Igbo lady the person living in this place is an Igbo person and pressurize her you never pressurize this person to pay your money because the way you handled me as if I'm the one that's doing the money if you handle that guy he could have paid but you are now doing tribalism that's what I said I said now during the election 2023 and before the time a lot of people speak against Igbo there's a lot of trouble even since the time of 2020 during this trouble war lẹ́kọ̀ọ́ yẹn people know that I don't speak against I speak mainly against my tribe because yes Igbo share me Igbo tó share me pọ̀ you know but I speak mainly against my tribe because I love myself
And if you want your tribe to be better, you speak more about them. Those people who pamper themselves, who always pamper their family, even when they are doing evil, they hate the family. When any of your child is misbehaving and you are pampering that child, you are not loving, you are not showing love to that child. You actually offend, destroy a year. So I rebuke any of my devil so that he can flee from me. And you can see the way I put it now. I will resist every of my devil, any devil. tó bá bí ní pò ń jẹ́ tèmi ṣé ti yé bẹ́ẹ̀ èèyàn ló ń jẹ́ ṣù so and they will flee from me, you know. So I now said to her that the person living in this house is an Igbo person and is only 400 àti wèrè tó wà níta ẹ̀mí jẹ́ tí ní sọ̀rọ̀ ẹ̀yìn ò tó sọ ọ̀rọ̀ tí ò tó sọ kò tó sọ kí ẹ pé igba eṣiṣi ò lè dènà ọ̀dọ̀ mi wàláì kìí ṣe rọ́ igba eṣiṣi kò lè dènà ọ̀dọ̀ mi wàláì igba eṣiṣi kò lè dènà ọ̀dọ̀ mi tí n bá fi gbogbo ara tí mo target eṣiṣi yẹn tó bá máa ṣẹ́kù nínú eṣiṣi yẹn díẹ̀ ló máa kú mẹ́ majority ló máa kú nínú eṣiṣi yẹn. So that is my target, that's my philosophy. I pray and I will look at you, I will máa ṣọ́ ẹ sáàbù dáadáa ni, okay? Mi ò ń ṣe ìkà o, mi ì dẹ̀ ń ṣe burúkú ṣùgbọ́n tó bá dúró sọ́nà tó bá lù ẹ́ kó wọ́n fẹ́ bá ẹ wọ́n fẹ́ lù ẹ́ bíi weapon fún mi kò sí weapon tá a lè fi bá mi jà wọ́n máa crash wọ́n máa bàjẹ́ last. So anyway, mo sorry for the boasting, I'm boasting in the Lord. And I said let me pay, I want to pay 50,000. The lady said you cannot pay 50,000, I have to pay half of the money. That's 200 and half of the money should be 200 and something. Papa. I said, shebi already. That day they called me and somebody to me. I'll pay half of the money for the meter to also perfect for me. You understand? So and the procedure of more commotive not law. She said, "Wait, anything about to pay meter wow. If your house is owing, you know, they will not transfer all the credit, all those things in on your meter, and then they will deducting it from your meter whatever you load." I say, okay, it's okay like that. And if you are not around, your money will not be wasted. You will not be paying for not using electricity. So I said, let me pay that. He said, no, you cannot pay that 50,000. You have to pay out for it and that. I said, sure, mo pay me come molono. And then when these people are giving you tips, that's what the way I put it to them. They are, because I know if they are not giving NEPA tips, because only way a boy kan tó pè ní Gbọ́láhàn tó wà ládùúgbò bíà bàbá ẹ̀ wọ́n ló kọ́lé sọ́nà làwọn bẹ́ẹ̀. So this boy have been working with NEPA for donkey years. I know this boy nígbà tí mo ti kọ́ ilé yìí òun ló ṣe gíga tó ń sọ fún mi jọ pé mo lo ṣọ́ọ̀bù mo ń tajà níwájú ilé ńgbà yẹn. Of course kò ṣáà sọ pé bóyá mo ń jalè níwájú ilé ṣebí mi mo nílé mi generator house dẹ̀ nígbà tó dẹ̀ ya mo dẹ̀ sọ mo kàn bá tẹ̀ sí ṣọ́ọ̀bù ó ti yé bẹ́ẹ̀. So mo dẹ̀ sọ fún nígbà yẹn pọ́ yẹn every time ní òun àtàwọn group ẹ̀ wọ́n máa mú bíìlì wá ó ní ìyá kan tó wà lọ́pọ́sìtì ńgbà yẹn ìyá yẹn mọ̀ mí bàbá ẹ̀ rí so lára àwọn group àwọn tó mọra wọn rí so òun yẹn ìyá yẹn náà máa fún bíìlì mi máa sọ pé kí ló dé gbogbo èèyàn tó wà ní àdúgbò yìí wọ́n ti kọ́ ilé nígbà yẹn o bíìlì ìyá yẹn ńgbà yẹn lọ bíi 500 and something thousand máa wò pé ìjà ọ̀nà máa sọ pé ìgbà yẹn owó sì níyì o like wọ́n ṣe owó sì ní owó èlò náà ń ṣe owó ò tí 100 àbí 120 110 kẹlẹ̀ mọ́ pé irú owó tí ìyá yẹn jẹ́ nígbà yẹn máa lọ bíi $5,000 nígbà yẹn ní conversion rate tí wọ́n ṣe owó ńgbà yẹn so tí bá wo bíìlì ìyá yẹn gbà mí ìgbà má tó máa gbà kí ló dé wọn ò ń sanwó táwọn ọmọ yẹn bá kàn ti dé báyìí tó bá ti lè fún wọn ní 500 naira ìyẹn bọ́ yẹn wọ́n máa fi náà wọ́n lẹ̀ ni wọ́n wá notice pé èmi torí lè mi èmi ò ní fẹ́ kó ń tápà kó torí wáyà tí a lò ń gbà yẹn a lò kí wọ́n ń pe kíní kan ní copper wire that strong wire báyìí ó ní ara nígbà yẹn so I don't want people to tamper with it because wọ́n lè máa halẹ̀ mọ́ ẹ̀sìn they will go with your wire o kì í dẹ̀ ṣe irú wáyà tí gbogbo wọn fi múná lèmi fi múná ni mo fi ṣe náà mi ṣe to understand so you be avoiding anything so tí bá ti travel tí mo sí Nàìjíríà màmá yẹn ti ní wọ́n ti mú bíìlì wá o màá ti ní kí màmá ti kó fún màmá ẹ lọ sanwó o màmá yẹn ló wá bá mi sọ bíìlì mo wá ka bíìlì mi ìgbà tí lèmi pé èyí ẹ̀ nígbà tí lè pé èyí ẹ̀ mo ka bíìlì mi ó jẹ́ 24 mo wá ní kí ló dé bọ̀ nígbà mo kò máa rẹ́rìn pé olóṣì ni wọ́n bọ̀ tí ń gbà míì
when people are trying to do rubbish with you, if you condone it, you accept it, you are swallowing it, do you know what happen? People will continue to do that evil when you don't stop it. O tó ní jẹ́ even gbogbo kò má ti lò ó tó ní jẹ́ lólówó tó ní gbà ní sálíkà olówó ló máa ti kọ́. But then I always look at it tí mo ṣe rí pé àwọn èèyàn wá ya ẹ̀hànà sí mi lọ́wọ́ tẹ́ pé wọ́n àbílí pé when you just beg her now she will forgive you. I'm not forgiving people now when you offend me. Kò tó bá sọ pé just forgive them so that you can be free so that you can move on. Don't preach that to me. When I see that thing, when you tag me, suggest such thing in my platform, I block your ass. I don't want to know you, me, of I'll block your ass. Okay? Because they will continue to tell you, you have to forgive people, and you forgive them. When you forgive that one, they will tell another person to come and haunt you. So these people will continue to haunt you like that. Continue to haunt you until you are tired of your life. So, my philosophy now, in this area, level with Mobara means, whatever, I'm not going to take law to my head. But whatever, to bá ti yẹ fún òfin, a máa fi dà òfin mú. Because a lot of people have caused me, in fact, they have caused me a lot of trouble. But trouble yẹn Ọlọ́run ò jẹ́ kó wó ara wa, Ọlọ́run ò jẹ́ ká feel, Ọlọ́run ò jẹ́ ká mọ̀. Ara wọn ló ti máa dáhùn jù. Ọ̀tá tó bá ń yọ mí lẹ́nu, Ọlọ́run yóò máa jẹ́ kí ìnira bá. Ẹni tó bá ń yọ ọmọ mi lẹ́nu àní sọ pé àní ní ìnira nínú ayé, Ọlọ́run gan sọ fún wa. Ó ní ṣùgbọ́n tújú bá mo ti ṣẹ́gun ayé. Ó ní we are going to face trouble nínú ayé yìí o. Ó ní but don't be afraid. Only be cheerful. I've conquered this world for you. You know what? Ọ̀tá mi ara wọn ní ìnira máa ti dáhùn. Ọ̀tá tó bá dìde ogun sọ́mọ mi ara wọn ní ìnira máa ti dáhùn. Ìnira wọn ò ní bà mí. Ọ̀nà tó fẹ́ gbà láti yọ sí mi. Ọ̀run máa dí gbogbo iná lọ́lọ́run máa fi dí ìpamọ́ wọn. Wọn ò ní ráyè. So an entity nobody ti sọ pé ó fẹ́ fi demote me. The Almighty God will use that to elevate me and promote me. Together with my daughter and all my well wishes. Bó ṣe máa jẹ́ nìyẹn. So and I said to this person that, why now? Take this money, make a plan. Only o máa ṣe plan road ní kankan bí wọ́n ṣe máa san. Money, the NEPA, okay, kí n tó gbàgbé before kí n tó gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí portal. NEPA office, please open the portal. People want the NEPA, they need the meter. A lot of people, they say, don't take meter. I need meter. For embarrassment, because some people they know àwọn ilé kan bí civilian barrack àwọn ilé ghetto ilé kan tí ò dá mi sorry láti sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn crazy people ń gbé bẹ́ẹ̀ they will not go all this NEPA will not go there but when they see you pé o ní fẹ́ ibi o ní fẹ́ àbùkù ìwọ gangan náà máa fẹ́ fi àbùkù máa lọ so ti yé bẹ́ẹ̀ so torí ẹ̀ mo ní ẹ jẹ́ bá wa ṣí pọ́tà ẹ torí Ọlọ́run ẹ bá wa ṣí pọ́tà according to history tá gbọ́gan wọ́n ní wọ́n sọ pé kí wọ́n máa fún wọn ní mítà yẹn lọ́fẹ̀ẹ́ but àwa tún ready láti sanwó ẹgbẹ́ bá a ṣí pọ́tà and many people too want to collect money tani. Okay. So ẹ bá wa ṣí pọ́tà so mo ṣáà sọ pé kán lọ síbẹ̀ kán lọ san 50,000 ó ní basic so mú wá that's 24,000 for the bill kò sígbà tí bọ̀bọ̀ tó wà nínú má jẹ́ sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kò sígbà tí ò ní jẹgba ó máa jẹgba but kò sí mi ní láti sọ̀rọ̀ ìyẹn ogun náà máa ń gbóná o so mo wá ní kí n san 50,000 bẹ́ẹ̀ wá ní òun gbà wọ́n sọ fún pé the Igbo guy living here you never accuse this person if you trouble him the way you are troubling me now he will pay maybe a ti san níbẹ̀ owó yìí ò ní pọ̀ 400. Oúnjẹ ti ẹ̀dá owó nìyẹn jẹun. Kò sí pọ̀ mọ́ ń bẹ̀. Wọ́n tún fi wé jù sí gan. Ilé wa dé. Abalade ok fún ọmọ ìlú òkè ló jẹ́ wọn láti fún lọ.
problem. So a máa calculate yòókù yẹn so máa mọ nǹkan tí máa fún ẹ ṣùgbọ́n yeah àbí. You want to talk to me? No, a máa calculate mo wà lórí live chat mo fẹ́ kí nǹkan tá à ń sọ kó jáde lórí ìbẹ̀rẹ̀ no go and enjoy yourself. Kí ni mo fẹ́ mú lónìí mi ní ṣíbítà mi ìdọ̀fẹ́ mu kó máa létà kó bá wọn. Ẹ máa gbọ́ ọ. Ẹ? No, nothing. What are you going to It's raining. It's raining? Yeah, it's raining. Oh my God. So, Mosha Basro, I spent time like 20 minutes on phone talking to the lady. She said she cannot. Eh? Eh? Okay, do it. Transfer. Mo máa rántí rán mi létí kí n sọ̀rọ̀ nípa àwọn náà àwọn land drive ni lag drive. Okay, lag drive. Okay, be something fell down. So mo ṣe sọ fún mo ní okay, let me. I will even next week I can come and pay but mo kò bó ṣe wù mí láti sọ nìyí ṣé ti yé a lot of people tó bá ti já iná wọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ti gbé sókè padà but ṣé mo pé one idiot boy one lára àwọn terrorists tí àwọn wèrè kan sìn at the end of everything wọ́n máa sọ pé wọ́n máa lọ jókòó sí gáràjì wọ́n máa ní wọ́n ti ń ṣe union ní bus stop kan wà nílé ọtí láti àárọ̀ dálẹ̀ tí yíbò ń sin tẹ́lẹ̀tẹ́lẹ̀ haúsá ni wọ́n pariwo mi kò sí tó kàn mí I'm not kò sí ẹ̀sìn tó rá mi I'm not fighting for anybody I'm fighting for orí mi so ó dẹ̀ lówó gbà she refused totally and I said they should be coming and I asked her something that hope you are not going to bring bill for not using ó fẹ́ pé 2 weeks sísìn I'm not using your NEPA something. Hope you are not going to bring bill for me now to come and pay when I'm not using it. And a lot of people ládùúgbò sí ẹ máa já náà wọ́n ti gbé sókè kó tó dọ̀là. Tẹ bá dẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe kìí sí wọn á já nípọ́. Ìyẹn náà máa sọ ńgbà mi tó bá rí wọn tó bá já nípa bọ̀ tó kàn ṣe kàfẹ́ anybody ńgbà mi. Ojú mi gan pé I see things now because people are wọ́n ṣe wickedness ní ọjọ́ yẹn tí wọ́n ń já iná yẹn. You know some idiots àwọn ọmọ terrorist wèrè kan tó wà ládùúgbò àwọn kọ́tísì ọ̀hún wèrè olódùkú àwọn ọmọ yahoo wọ̀nyẹn. Ìkan sọ pé ọjọ́ tí màní ti wà nílé ìwọ̀n jáná ìrí ha bàbá disgrace ẹjọ́ ṣé mi mo lò náà tó wá já owó tó ń béèrè lọ́wọ́ mi ẹ̀ ṣé mi mo lò àwọn tó ń gbé bí bọ̀bọ̀ tó ń gbé bí òun kọ́ ló nílé wọ́n ló sọ pé òun ti ra lé ṣé mo pé ń gbà yẹn náà ẹ sábọ̀ máa sọ á ní wọ́n ti ra lé yẹn wọ́n ti ta lé yẹn ó ti tà èyí tó wà lẹ́yìn náà máa sọ pé kí n ta lé ṣó ti yẹ yín wọ́n wá mú ilé wọn empty ẹ̀ ìgbà tó ń sọ pé wọ́n empty nàìjíríà gbà mo ṣe mọ nǹkan tó ń pè pé kí wọ́n sọ pé wọ́n empty èèyàn ọmọ kan fẹ́ jáde nínú ilé kó o mú gbogbo nǹkan wọ́n empty nínú ilé yẹn wà láìtọ́lá ìdílé rọ èyí tó bá dẹ̀ fi sílẹ̀ síbẹ̀ tó ń filẹ̀ síbẹ̀ wọ́n make sure pé bàjẹ́ wọ́n ti bàjẹ́ èyí tí ò tí bàjẹ́ wọ́n make sure pé wọ́n empty wọ́n pa everything jẹ a dẹ̀ tún là move on a sẹ́tẹ̀ láti máa túlé yẹn ṣe ó yẹ kí kọ́kọ́ sù ẹ̀ ní máa yẹ kí kọ́kọ́ sù ẹ̀ fún nǹkan tó ṣe yẹn kò sẹ́ni tó lè gba nǹkan tó ṣe yẹn because their mission ni pé àwọn tó ní place wọn náà ti fi mo gbọ́ pé wọ́n ní Koko Zaria ṣé o mọ̀ pé mo ń sọ fún ẹ ṣé o mọ̀ pé bí terrorist ni ẹ tí wọ́n dẹ̀ mọ́ all over the world mo sọ fún ẹ keep off torí I don't want to mention gbogbo èrò olórí burúkú yín mọ́ lẹ́nu mi ẹ̀yin apààyàn yìí
tó yẹ pé tó bá dẹ̀ ni wọ́n fẹ́ jà gangan ẹ máa sá gbogbo ní àníbi yín nígbà tó bá fẹ́ jà gangan tẹgbẹ̀yìn tẹ múrú irú Sunday Igboho sí kí wọ́n Koko Zaria kó o múrú Sunday Igboho kẹbẹ̀ sí jà kẹ fi agbára wọn ra yín ẹ máa sá wọlé ni olùsí ẹ máa bẹ̀rẹ̀ sí lọ́bọ̀ tó lẹ̀ bá tẹ máa rò láti ọba yín gbòòrò ni keep off mo sọ fún yín I don't want me very stress torí orílẹ̀ bàbá ọmọ òkè ń bọ ọmọ lẹ́rù Nàìjíríà tí wọ́n bí mi sí ni mo wà yìí ṣó ti yé yín mi èmi náà kẹ̀dẹ̀ mi sọ fún yín èmi náà ò kéré nínú ayé yìí o mi ò kéré àwọn kankan lè wà nípò kankan rè pé wọ́n jù mí lọ kán máa ṣe òṣì ṣó ti yé yín mi ìkéré nínú ayé yìí o mo sọ tòótọ́ mo sọ yẹn mi ìkéré o mi ìfi post Ọlọ́run dẹ̀ mọ̀ mí dáadáa tiye àwọn ọmọ yẹn pariwo jẹ́ bàbá disgrace ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé mi ni mo lò ná the money they said they are owing am I the one that use it the person that held the NEPA office in the Kotun here ní bus stop àbí abúlé àbíbo ni wọ́n ló wà office wọn wà is an Igbo person wọ́n ló ń jẹ́ Ngozi tán ní kí lọ rí Ngozi mi ní torí ẹ̀ kò sí Ngozi kan tó lè tẹ̀ kankan sójú mi bí mo ṣe sọ fún lélẹ̀ ìgbà yẹn tó máa ń sọ pé Igbo must go in Lagos State èmi yé èdè tí wọ́n ní anything wọ́n bá fẹ́ ṣe fún Igbo báyìí I will put my mouth and we are going to fight you yes that time ní gbogbo àtẹ́mi máa ń support Igbo tí máa support Hausa anybody mi tí mi lè bá Hausa jà so ti eyín torí wọ́n sì dàgbọ́n Nàìjíríà Hausa mi sọ pé wọn ò níwà tiwọn o kò sẹ́ni tó jọ́ lọ́hùn o tí ò níwà burúkú Ọlọ́run nìkan ni ò níwà tí ò níwà tí a lè query ẹ̀ lé lórí every other person has their own flaw but pé kéèyàn sì mọ bí wọ́n ṣe ní relation tó ń mọ bọ́n ṣe ń maintain nìkan tó dẹ̀ ń tẹra mọ́ṣẹ́ tó dẹ̀ ní tẹ́lọ́rùn Hausa ni number 1 ní orílẹ̀-èdè wa kì í ṣe rọ́ Hausa ni number 1 mo dẹ̀ ń gbàdúrà ṣebí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kan wọ́n ṣẹ̀ mí bọ̀ kì í yẹn kọ́ là ń sọ kì í ṣe ẹ̀ṣẹ̀ tó máa da bí ẹ̀mí lọ táwọn èèyàn máa takú tiẹ̀ tó máa ba business ẹ jẹ́ tí wàá máa ṣiṣẹ́ táwọn olòṣì máa jókòó tó máa fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ mi ìrè pa Hausa ń ṣe yẹn kékeré Hausa iṣẹ́ ni mi ì tí ì rí Hausa tó yọ̀ lẹ́rí bí òjú pé wo kó máa ṣe nǹkan mí gan bí òjú pé kó máa so bàtà á ṣe kọ̀ọ̀kan ṣá ni mi ì tí ì rí so for that I respect Hausas kì í ṣe rọ ọ Yorùbá ni mímì ìdẹ̀lẹ̀ talk my bàbá mi mo kọ́nà bá mi fọ̀run kẹ́wọn mo tó bá jẹ́ pé wà láyé mo máa láìkẹ́ ju màmá mi lọ I can tell you boldly I can tell you that ṣó ti yé yín so kẹ́ lè mọ̀ pé tó bá dẹ̀ ti láìkẹ́ èèyàn when you love your father of course wàá ṣe nǹkan tó bá fẹ́ ni wàá dẹ̀ máa pọ́nlé mi ì lè yẹ̀yẹ́ tribe mi but at the same time when you cannot say the truth about yourself about your tribe you are a pretender you don't love your tribe I love my tribe I want them to be the best that's why you have to condemn them for them to get tó bá fẹ́ condemn èèyàn tó bá fẹ́ kéèyàn ṣe best you condemn that person tó bá fẹ́ kó change for better you condemn them but káwọn èèyàn máa ṣe nǹkan burúkú káwọn èèyàn máa pamper wọn kọ́ máa ní love that's not love and he actually hates them and selfishness ló máa mú káwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ yẹn pé a máa tán pani títí ayé wọn máa fi bàjẹ́ that's not love okay so let's continue so I now said to this lady this way I was talking to her I said what ó yẹ kí n lọ sórí live chat lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ni but that's not good ó ti yé bí mo ṣe sọ fún gangan nílé mo ní do you know that mo ní now you are playing tribalism mo ní now if anybody want to speak against Igbo in this Yoruba land I'm going to speak against you too because the person living inside in this my flat I mean this my house the person yẹn gba owó lọ́wọ́ ẹ̀ oye tó bá ti fẹ́ san ni tó bá ti tẹ́ bá jáná àyà fún yín ní títí lówó mi wàá máa gbọ́ pé she stingy ìyálà ìyá yín mo stingy tí n bá stingy mo ṣe mọ̀ pé àwọn olówó kan tó stingy ìgbà tó yá wọ́n ti lawọ́ rí o nísìnyí tí ẹ bá pè mí ní stingy new name mi ni I've learned and I've wise up ṣó ti yẹn nísìnyí kódà tí n bá fún kí ló dé tó fi ṣó ti padà sí ṣiṣẹ́ can you hear me are you using my phone okay ẹ bá mi it's not going through so èmi àti lady yẹn ṣá we drag lórí fóònù yẹn pé ìgbà 24,000 tó bá jẹ́ pé àwọn tó wà ń bíbá yẹn wọ́n lè nìkan sọ ẹ́ ní àmọ́ wọ́n á fi náà wọn sílẹ̀ fún èmi sì wá negotiate pẹ̀lú wọn èmi kàn mo lo náà kẹ́ máa gbọ́ cheating tí wọ́n máa ń cheat èèyàn
tẹ́ máa gbọ́ pé wọ́n jókòó wọn lè fẹ́ jókòó sórí ọ̀rọ̀ mi gbogbo ẹni tó bá jókòó sórí ọ̀rọ̀ tó lò máa fa ayé ní lára ayé máa ní ẹ lára ilé ẹ máa dàrú ayé máa lọ mọ ẹ lára gbogbo nǹkan ẹ pátá lọ́lọ́run máa bá mi dánwọ́ ìbàjẹ́ ọwọ́ ìbàjẹ́ ọlọ́run tí ò ní àtúnṣe lọ́dọ̀ máa bá mi dálé ẹ so I'm still on my own lẹ́yìn mi ni mo wà lẹ́yìn ni mo dẹ̀ sọ pé mi ò ní béèrè fún àṣìṣàn lọ́wọ́ ẹni ẹni ìdọ́lọ́run bá ti ṣe fún mi ní capacity àti ní gbogbo nǹkan tèmi lórí ọ̀rọ̀ tèmi òun náà ni mo dúró dè so ti eyín mẹ́yẹn torí pé mo sọ pẹ̀lú ẹnu mi ò ní nǹkan tèmi fẹ́ fi sílẹ̀ láti fi gba nǹkan lọ́dọ̀ èṣù mi ò ní anything láti fi exchange gbogbo àwọn tó burú nínú ilé mi yẹn kò sí kọ̀ọ̀kan kò ṣe pé wọn ò ṣèkà fún mi bọ̀ kò sẹ́nìbọ̀ tí mo lè sọ mi ò sí nínú ẹgbẹ́ kan tó ń fi èèyàn change láti gba position láti gba owó fi ti eyín so ó kọ̀ the person reveals that she is not going to collect the 50,000 and I ask her I hope they are not going to be giving me bill ṣọwọ́ yẹn ò ní máa lé láì lò ná because tó o bá lo nǹkan kan money abroad this is what I know interest lè wà lórí owó tó bá jẹ tó bá kó yáwó bọ̀ kò ní máa lé lójoojú kan máa gbé nepa bill wá àbí kan máa gbé nǹkan wá fún ẹ tó o dẹ̀ ló mọ́ ìyẹn mo ṣe ń sọ pé kí n update yín wọ́n ti bẹ̀ mí jọ ìmọ̀ ní inú ń bí mi I was angry gbọ́n torí mo sọ fún jọ yìí òkè ẹ má jà èló ni ẹ sọ pé kọ́kọ́ san wọ́n kọ́ síbẹ̀ pé kọ́ san bóyá 100 ní kan mo wá wò pé káàtì ẹ̀ sọ pé kọ́ má jà níjọ yẹn I will pay that 100 and something but wọ́n já ẹ wá ṣe wá sọ pé kí n lọ bá ẹnìkan lọ́fíìsì tí gbogbo àwọn tí ó kọ́ ilé tó ń rùn tí wọ́n lo ṣáláńgá tí wọ́n sanwó ilé tó ń dààmú ní orílẹ̀-èdè wa God bless you tó ń dààmú ìgboro tó ń dààmú ilé ẹ ní bá wọn fọ fáwèrè because o ti rí mi pé mo dé láti lo ìgbò wọ́n sọ pé mo jalè ní. owó wọ̀nyẹn náà kẹ̀dẹ̀rẹ́ tó bá lọ sọ owó wọ̀nyẹn náà sákàǹtì wọ́n ròyìn fraud tó ń happen a lot of fraud going on in that house ní orí síìtì wọn mẹ́rin a lot of fraud tí bá dẹ̀ ti mọ̀ níjọ́ yẹn gan tí wọ́n ti sọ fún mi pé òkè o àwọn pípù yìí o nepa yẹn ò ní tètè mítà yẹn ò ní tètè rẹ́dì wọ́n ti wá wọ̀rọ̀ kan má ti fi ṣàdá má ti wá another solution sí but níjọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni ọlọ́pàá yẹn ló ti introduce mi sẹ́ni yẹn pé títí next week ó ti over going to 3 weeks now ó ní tó bá ti di a máa rí nepa nígbà kò ní sí problem lẹ́sẹ̀kẹsẹ̀ a máa ti gba mítà mo dé ní that's good wọn ò ní máa yọ mí lẹ́nu mọ́ and again ẹ̀jẹ̀ ń sọ fún yín mo ti tolúwa ni mí o do you remember pa ti apply fún mítà rí níbà mo ti apply fún nepa ìgbà yẹn tó fún mi form ìwé ẹ̀gbọ́n pàápàá gbogbo form gbogbo documents àtọwọ́ tó ń sọ pé nígbà yẹn wọ́n náà máa ń gba form ni ẹ máa gba form máa lówó form yẹ pé ó lè jẹ́ ọ̀fẹ́ ni but wọ́n máa ṣe create owó kan pẹ́ san mo san owó yẹn gbà yẹn wọ́n fún mi ní gbogbo form àti everything nígbà tí mo kọ́kọ́ kọ́ ibi ìbàdàn nepa àwọn mítà yẹn ni mo ti fẹ́ gbà for long time ṣó ti yẹ yín mo ti fẹ́ gbà ìyẹn bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ mítà ní àmì lórí ọ̀rọ̀ nepa lónìí ṣé tó bá fúnyàn ní 50,000 lórí ìkan wá tiẹ̀ sì gbá tí bá jẹ́ 20,000 nígbà yìí ní Canada tí bá fún wọn ní 10,000 or 5,000 wọ́n máa gbà ní àkọsápò náà máa ń kọ owó and ilé ìkẹ́dẹ̀rẹ́ kì í ṣe personal thing it's just a company and Nigeria thing kì í dẹ̀ ń ṣe mí ẹni tó dẹ̀ ń gbé bíbà yìí ọmọ Ìgbò ni wọn ò jáná ẹ̀ gbà yẹn o nínú ìlú bí wọ́n bí èmi sí nílẹ̀ Yorùbá mi ọmọ Ìgbò máa wá ata máa fọwọ́ lálẹ̀ fún mi bíbà ọmọ Ìgbò ló ń gbé bí tí ò sanwó náà kò dẹ̀ bá ṣe kankan o ọmọ Ìgbò ló wá sí ìlú Èkó ń bí ló ń gbé nínú ilé tí èmi ọmọ Yorùbá kọ́ ó bà gbogbo ẹ̀jẹ̀ ṣé mi lè ṣe irú ẹ̀ fún wọn kí n lọ sí Anambra kí n lọ ṣe bẹ́ẹ̀ àbí kí n lọ sí Nnewi àbí anywhere bí tó ti wá àbí kí n lọ sí Onitsha kí n lọ ṣe bẹ́ẹ̀ ṣé ó lè gbàrú ẹ̀ wọn ò ní gbàrú ẹ̀ ó wá sí orílẹ̀-èdè mi ó wá sí state mi náà ni because my daughter is from Lagos State Lagosians mi bí mo tún ṣe jẹ́ ọmọ Ondo do you understand ó wá sí Èkó ń bí báyìí apart from that Yorùbá ni mi ìdẹ̀ sọ pé mi ò sanwó èyí tó ń gbélé mi tó jọ ọmọ Yíbò tó commit a lot of atrocities ó go scot-free tó bá dé police station náà ó máa go scot-free ni tó bá ti fún wọn ní tips wọ́n máa gbà á
èmi wá láti ìlú òyìnbó sí wọ́n fi ẹ̀tọ́ mi dùn mí if anything problem tó bá wá lọ́la you know the reason why tí n bá fi against yín I will against you to any level kẹ bá gbọ́ kẹ gbọ́ nìyẹn ajẹ́wó gan nílò òyìnbó àtòtórí ẹ̀ àtòrí ẹ̀ sá lọ adẹ̀wò àwọn tó jẹ owó níbí báyìí tí wọ́n fẹ́ torí ṣé nísìnyí báyìí wọ́n lè lọ mú ẹnìkan owó létí bá jẹ ní Canada sí tí wọ́n lè lọ mẹ́lòmíì tòtórí mi kọ́ lọ fi dí mi ẹni yẹn èmi ni wọ́n máa fi orúkọ mi náà máa fi owó yẹn sí but you see even my information is not being passed to me all my information about this house about my NEPA bill is not being passed to me that idiot olórí burúkú ètò ló ti ní kidney problem yẹn òun ló ń gbà á tó gbénu ilé mi tó ba gbolé jẹ́ tó lọ ọmọ Ìgbò àti terrorist gbogbo àwọn méjèèjì tó máa ná kérò wá bíbá tó máa sọ wípé kémi ta ilé táyé wọn ṣé ìyálàjà tiẹ̀ tó bá yìí sì fún òun ọkùnrin èèó ọkùnrin tó bá yìí sì fún òun ò ṣe ti kọ́ ilé sèkú látọjọ́ tó ti wá ó dá mi lójú pé kò kọ́ lé sílé kò kọ́ sèkú so easy fún ni wọ́n wá rí ẹnìkan whatever you struggle to make to do somebody now want to use their useless life to disvalue it so that they can get it free of charge from you torí ẹ̀ lórí burúkú ọmọ àlè olórí burúkú ọmọ àlè tó ń pè ní Koko Zaria tí ò ní jèrè tilétilé tàbí gbogbo àwọn tó support ẹ̀ wọ́n sọ pé òun ló place olórí burúkú ìsírí báyìí tó ń control pé òun ló wà ń street meanwhile kò rí nǹkan kan ṣe fún wọn ní àdúgbò lọ́jọ́ tó ti wà níbí báyìí yàtọ̀ sí pé kó pa ọmọ Yíbò kó fi ṣe ètùtù ọjọ́ yẹn tó ló pa ọmọ Yíbò níbí ọmọ Yíbò ló kọ́kọ́ fi ṣe ètùtù nínú ilé ẹ̀mẹ́ yẹn tó bá jẹ́ pé ọmọ Yíbò náà ti wá síbi àyè tó yẹ pé mi náà wà diabolic kó ti kú kó ti gbókù ẹ̀ jáde tó máa lè jẹ́wọ́ ń bí ṣó máa lè kú ó máa lè gbókù tó ti gbókù ẹ̀ jáde tó ń wo òkú yín jáde ṣó máa lè jẹ́wọ́ ò ní lè dúró wò ẹ lè lo 6 months lé Koko Zaria kí kábúrú tó bá yín kẹ tó wá bẹ́ẹ̀ ṣe máa gbà kí dà kó pa ẹnìkan nínú yín. Anybody that speak for you that's your enemy àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa bá ẹ̀mí náà lẹ̀ ẹ máa bá mi bẹ́ẹ̀ o mi ní kú mi ní rùn àwa náà máa jọjọ wà ní because ẹlòmíì tó ṣèkà láyé gan tó bá kú ń gbà mí Ọlọ́run fi kú bò láṣìírí ni ẹ ti ṣe ìkà jù Ọlọ́run máa fojú yín ráre kẹ́ tó lọ ìyẹn bó ṣe jẹ́ wọn ò jẹ́ kí wọ́n so iná yẹn gbogbo àwọn èèyàn ló ń so iná ládùúgbò tó bá ti jábá iná máa gbé sókè èmi gbé sókè tó pé mo fẹ́ jẹ́wọ́ ọmọ ọkọ ṣùgbọ́n tó bá sọ pé nísìnyí mo ti lọ fi owó lọ̀ wọ́n tẹ́mi náà bá ṣe bí mo ti tó tí bá ṣe bí mo ti tó òkìkí á kàn ọ́ torí àwọn olórí burúkú gbogbo wọn ló wà nílé àti wèrè tó wọlé ẹ̀ ti tán ṣọ́ọ̀bù ẹ̀ ti tán bẹ́ẹ̀ ẹ lọ mọ ilé tí mo ṣẹ̀ṣẹ̀ kù ó ní kọ́ ọmọbìnrin yẹn ó ní kọ́ máa sọ òkú sínú ilé mi mo fún ní mo rí kọ́ gbogbo ọjọ́ tí orí mi bá tanná lẹ̀ sí àwọn máa sọ fún mi ẹ má jà o ẹ má jà o ẹ má jà o kí ọmọ yẹn bá lè jókòó sínú ilé mi kó ba lè máa bàjẹ́ bí mo ṣe ń túnṣe yẹn wọ́n ní kó máa bàjẹ́ gbogbo ìwọ kí ìwọ ìbá máa jẹ́ Koko Zaria ìwọ ènìyàn kẹ́nìyàn tàbí nínú obìnrin tí o jókòó síbi kíbi tó bá sọ pé ní tẹ́mi bá ti ṣe kó máa bàjẹ́ gbogbo ohun tó bá ṣe lọ́jọ́ ayé ẹ̀ tó fi kúnlẹ̀ ṣe tó fẹ́ kú ṣe tó bẹ̀ ní ṣe gbogbo ẹ̀ ló máa bàjẹ́ lọ́jọ́ ayé lójú ẹ̀mí ẹ̀ ọ̀run máa bà gbogbo nǹkan ẹ̀ jẹ́ kò ní ṣẹ́kù kan. kò tí ì lọ Canada kò tí ì lọ Canada wọ́n fẹ́ máa fi mo ní nǹkan tí mo wá ṣe ń bì ó ti yé yín so ìwọ tó bá jókòó sí anywhere so o sọ wípé ìtẹ́mi bá ti ń túnṣe pé kó lè máa da pé kó máa bàjẹ́ gbogbo tó túnṣe láyé tó fi tó fẹ́ kó da lọ́jọ́ ayé ẹ tó jẹ́ tiẹ̀ àti tó fọwọ́ ẹ̀ túnṣe àti tó ń bá ẹ̀ túnṣe kó lè da tó Ọlọ́run bá mi bàjẹ́ Ọlọ́run fúnra rẹ̀ á fọwọ́ ìbàjẹ́ sí ọwọ́ ìbàjẹ́ Ọlọ́run kò sí ẹni tó lè fi solution ṣe bẹ́ẹ̀ ilẹ̀ nínú ọwọ́ ìbàjẹ́ tí tọ́lọ́run dẹ̀ ń túnṣe ṣùgbọ́n ọwọ́ ìbàjẹ́ Ọlọ́run torí ọwọ́ méjì ní Ọlọ́run ní ìkan fún bíbàjẹ́ àti títúnṣe ọwọ́ tí Ọlọ́run fi ń ba nǹkan jẹ́ fúnra rẹ̀ tó bá fẹ́ bínú tó fẹ́ jà Ọlọ́run máa dalé gbogbo nǹkan ìwọ tó jókòó sẹ́ni kọ̀rọ̀dọ̀ àbí korodo tó ní kàn máa frustrate àbí kò ní kàn frustrate me I cannot be frustrated but n tó ní kàn bàjẹ́ yẹn nǹkan tiẹ̀ ló máa bàjẹ́ Ọlọ́run á fọwọ́ ìbàjẹ́ sí gbogbo nǹkan ẹ̀ tó mí àti tí òmí ìwọ tó bá tún jókòó tó ń pàṣẹ àbí tó ń lo agbára ibi kan lórí mi gbogbo nǹkan ẹ̀ tó dá àti tí ò dá lọ́dọ̀ máa lọ́wọ́ ìbàjẹ́ sí
so ìyẹn bó ṣe jẹ́. So ìyẹn bó ṣe jẹ́ báyìí so no tension lè tó torí olórí burúkú ẹ̀yin kẹfẹ́ búlì ní àti sọ tọrọ tá a bá ti sọ tọrọ tẹ́lẹ̀ ẹ máa fẹ́ búlì wa náà iṣẹ́ bá búlì mi búlì yẹn wá jẹ́ kí ni ẹ ṣe búlì wa náà ara máa ta yín náà nígbà tí ilé tí wọ́n sọ pé wọ́n láti dá àtà náà èyí tẹ̀ rí pé tún fẹ́ gbà yẹn náà máa possess nǹkan wa ká tó lọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀tọ́ mi máa gbà ìwọ tó bá dúró tó sọ pé ó fẹ́ yọ mí lẹ́nu ikú máa pa ẹ́ dànù ikú burúkú lọ́dọ̀ máa fi pa ẹ́ ikú òjijì lágọ̀ ọ̀tá mi báyìí ọ̀tá wọn máa sunkún bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá ti kóra jọ pọ̀ láti yọ mí lẹ́nu láti yọ ọmọ mi lẹ́nu àbí tó lò máa gbàbọ̀dẹ̀ tí èmi àtọmọ mi ọlọ́run máa rán ikú òjijì sáàrin mi ikú á máa gbé yín pa lójijì ẹ̀ bá kéré ẹ̀ bá ga ẹ̀ bá kúrú ẹ̀ bá tóbi ẹni àwò tó bá ti lè yan rẹ lọ́rẹ̀ lọ́ta mi tí òun ṣọ́ rẹ ló jẹ́ fún mi tó jẹ́ ọ̀tá ló jẹ́ fún ọmọ mi wọ ikú àìtọ́jọ́ lọ́wọ́ máa fi pa ẹ́ dànù bó ṣe jẹ́ nìyẹn. gbogbo ìtẹ́ máa ń ṣe lórí social media yẹn kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀ tó bá ti tó mi láti sọ̀rọ̀ àwòtọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń jí ọmọ gbé celebrate tó ń jí ọmọ gbé àṣírí ẹ̀ ò bò àwọn kan sì lè wà ní power and say àbí ní sọ̀rọ̀ àbí ní position kọ́ máa support yín a time is coming tí wọn ò ní dá yín mọ̀ mọ́ tó yẹ pé máa pay fún gbogbo nǹkan tẹ́ bá ṣe let me tell you kò sí nǹkan tó gbé láyé wo ìyẹn ogún ọdún máa ń gbóná. ohun gbé ta tún nìyí. What a book? Eh? The internet? She be on the Gloma is fire. 13. So ẹ̀yin ajọ́mọ gbé ẹ má jí ọmọ Canada gbé o ẹ̀yin òpùrọ́ ẹ̀yin apààyàn tẹ́ bá pa èèyàn tán àti ẹ̀yin tẹ́ gba royalty mo ní royalty Mohbad wà let me say this again níbo ni royalty Mohbad wà ta ló pa Mohbad níbo ni royalty Mohbad wà ta ló pa Mohbad níbo ni royalty Mohbad wà ṣé wọn ò tí fowó royalty Mohbad ṣé wọn ò tí fi ra tíkẹ́ẹ̀tì káàkiri wọn ò tí fi ṣe fàájì kán fi raṣọ Alibaba kán fi raṣọ China seat now let me tell you something today mọ́mí mi gbàdúrà kan ọlọ́run á ṣe ẹ̀dẹ̀ táráyé ń fẹ́ o ọlọ́run á jẹ́ kí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ mo kàn rẹ́rìn ni. Do you know what? Àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ fún ẹ for now. That is fake love. I'm not ready to get it again. I fought for that before. I'm not falling for fake love again. That you be believing that a lot of people they are hailing you. Hey, when I'm going like this, they be calling me Princess Auto, Princess Auto, Princess Auto. All of them they are enemies. Then they are deceiving me. Now mommy, when my mommy pray for me today, he said Ọlọ́run á jẹ́ gbogbo àwọn èèyàn máa fẹ́ràn ẹ̀ lókàn ní nígbà tó ń ṣe tó máa inú bí mi wá ní èmi tẹ́ pé I'm hating on people. Yes, I don't like if I design you and I notice that you are just a user or evil, I don't like you. I'm hating evil people. It's not about people loving me. Even when some people want to love me now, I'm not even ready for me. I'm not ready for them. Mi ò ready láti gbé ara mi sọ́wọ́ ọ̀tá pé kó máa love me. Ọ̀tá ò ló fẹ́ love me.
Enemy cannot love you. They will pretend to love you. They will finish you up. When my mommy prayed that prayer, I look at it. Irú bọ̀bọ̀ jìkan tó sọ pé lọ tó sọ fún Ìyábọ̀ Òjó pé ọmọ Naira Marley fún ọmọ ẹ̀ ní drug mu. Ó ń gbé ọ̀rẹ́ ló jẹ́ sí Mohbad, ó ń lọ lé Naira Marley, ó wà nílé Naira Marley, tí ò bá lọ lé Naira Marley tí wọ́n bá tẹ̀lé pé wọ́n mu drug mẹ́, tí ò bá lọ bẹ̀ tí òun náà bá wà nínú iṣẹ́ yìí ṣé ó máa mọ̀ pé wọ́n ń gbé nǹkan kan bẹ́ẹ̀ àbọ̀ ń ṣe nǹkan kan bẹ́ẹ̀. Enemy, I want those people that you allow around you, they are the one that can destroy you, that can give information to the people who can also destroy you. You can't face any trouble without any insider. Insider ni wọ́n pè. Àwọn tí iná yẹn ló máa fún outsider ní ọwọ́. How to treat you. People, I don't fall in love with people. See, a lot of people want to love me. They want me to appreciate them. They want me to just embrace them. They will tell me, forgive them. I forgive people, but I don't have place to keep them again in my life. I don't have a place for them again in my life. Fake people with fake love, they are trouble. It's better for you to stand alone than kó wá dúró pẹ̀lú àwọn ọ̀tá rẹpẹtẹ. Tí bá gba èèyàn síbi iṣẹ́ gan, àmọ́ pé lè yóò for business purpose ni. Ọkùnrin obìnrin, we can mingle together, have issue together, play together, work together, and go kàdé lọ nílò lọ́wọ́ tó bá ti yá. But believing you that you are my person, ẹni tí mo jẹ́ person ẹnìkan ni mo mọ̀, tí mo mọ̀ pé and I love this person and I like this person, and you can see that in my attitude. It's not because of money alone. Okay? Because I will respect the people who have not touched my finance, who have not fought my tí ò bá finance mi àti owó mi àti nǹkan mi jà. Nígbà okay o, we want to render this lady useless. I will love such people. But those who have started with me no ma rí mi pé mo good o, mo dẹ̀ ṣe dáadáa o, kọ́kọ́ dédé kọjú ìjà sí mi. Ipe ọmọdé ya afẹ́lẹ̀lẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kọ́ ọmọ tí wọ́n ga. Many of these people kẹ̀dẹ̀dẹ̀ ti ṣe dáadáa fáwọn náà tá tún máa lift wọn. Ọlọ́run máa bá wa gbé wọn wálẹ̀, tá wá padà wà ọ̀bá ká wọn, Ọlọ́run máa gbé wọn wálẹ̀. Ọlọ́run á sọ wọ́n dẹni lẹ̀. Á sọ wọ́n dẹni tó ń gbé lọ bojì ní wéréwéré. So wọ́n lè jẹ́ ká sí mi, á lè ní new enemy tí ò dẹ̀ ní lágbára. Mo dẹ̀ ti gbàdúrà sí ọjọ́jọ́ bí ọ̀tá mi láyé kò ní lágbára jù mí lọ. Torí pé Ọlọ́run mi dẹ̀ ní fọlọ́run lé Ọlọ́run dẹ̀ ní fi mí lẹ̀. Olójoojúmọ́ yẹn torí pé kò sẹ́ni tó lè lágbára ju Ọlọ́run lọ. Ọlọ́run á máa lágbára ju ọ̀tá mi lọ nínú ayé mi lójoojúmọ́. Àti náà ayé ọmọ mi àtàwọn olólùfẹ́ mi. Àti náà ayé ọkọ Ọlọ́run á máa ní agbára ju gbogbo ọ̀tá lọ. Ọ̀tá ò ní gbégbá ọpẹ́ lórí wa o. Lórí èmi àtàwọn ọmọ mi àtọ àwọn olólùfẹ́ mi. Ṣùgbọ́n ọ̀tá lójú mi lọ̀tá máa fi ṣẹlẹ́yà. Ogun tó bẹ̀rẹ̀ lójú ẹ̀mí mi, ojú ẹ̀mí mi ló máa ti parí. So ìyẹn bó ṣe jẹ́ o. So ẹ máa sọ pé ẹ máa rẹ ní gangi bully kan ọ̀rọ̀ kan báyìí tá bá ti sọ̀rọ̀ tó bá ti wọ́n ti yàn tá bá ti ṣe nǹkan tẹ́ fẹ́, of course you want to come out and bully. Who want to bully? Ta lẹ fẹ́ bully ẹ̀yin fúnra ara yín bá yẹ yín kún fún ìdọ̀tí. Ara ìbànújẹ́ wà náà ayé yín ẹ kò máa sọ fáwọn ọmọ wèrè kan tí ò rí jẹ tẹ́ máa fún wọn kọ́bọ̀kọ́bọ̀ láti máa lọ ṣiṣẹ́ yẹn fún yín fúnra ara yín ẹ wà nínú depression. They are just taking your picture all around in the Facebook. You yourself tó bá rójú yín ẹ máa ń sunkún ni. Then they be flying, wọ́n máa fly gbogbo picture yín kiri pé ẹ wà happy and you are sad. Tálẹ̀ ń tàn náà. Bá bá ṣe rí báyìí la ṣe wá, bí mi ṣe wà báyìí sí, múùdù mi bí mi ṣe wà nínú ilé. Tí n bá rẹ́rìn ẹ máa rí, tí n bá rẹ́rìn ṣé ti èyí èmi ò dẹ̀ ń ṣe kí lórúkọ ẹni tó àwọn tó máa rẹ́rìn ṣáṣáṣá ìwọ̀n tó yẹ kó rẹ́rìn tí wọ́n máa rẹ́rìn sí. So mo jẹ́ serious person ni mí, so I will smile when it is time, but tó bá yẹ kí n rẹ́rìn màá rẹ́rìn, tó bá yẹ kí n lejúmọ́ màá lejúmọ́, yẹ bó ṣe jẹ́. So gbogbo àwọn tó ti já náà sí gbogbo wọn máa lọ kiri, wọ́n máa create. Ṣé rí Nàìjíríà ìtẹ́ bá lè fẹ́ tó báyìí tó fẹ́ tó Nàìjíríà, àwọn èèyàn máa dàrú ni, inú ìdàrú yẹn làwọn ti ń ṣọlá. Tó bá pín irú mítà yẹn sí wọ́n ní ọ̀fẹ́ náà ní kó máa pín fún wọn 350 náà ní ká mú wá fún ẹyọ kan yẹn náà kẹ̀dẹ̀ rèé sí àtúwá ní kó fún wa on time so that ká tiẹ̀ lè gbẹ́nu òṣì kó lọ́rọ̀ wa káwọn ẹlẹ́sẹ̀ wọ́gbọ̀gbọ̀ ẹlẹ́sẹ̀ òṣì kó yé wọn àfẹsẹ̀ pàréèdì ilé wa wọ́n á tún kọ̀ táwọn tí ò lágbára máa ṣó agbára wèrè
wọ́n lọ wọ́n máa gbé pọ́ọ̀lù wọn kiri báyìí ni wọ́n fẹ́ lọ jáná nìyẹn tó wọ́n ti mọ̀ pé wọ́n ṣe lọ yẹn wọ́n ò lọ já iná wọ́n fẹ́ lọ gba bribe ni bribing and corruption tó bá ti débẹ̀ báyìí èlé lẹ́yìn lọ́wọ́ owó lè yẹ máa jà wá tún ti 2 weeks wá tún wá ná èlé lẹ́yìn lọ́wọ́ wá bí wọ́n ṣe ń gba gbogbo owó tó yẹ káwọn èèyàn fi sanwó nepa gbọ̀ngàn tó máa fi sanwó fún ìjọba wọ́n ṣe ń gba gbogbo ẹ̀ tí wọ́n fi ń san the personal things wọn nìyẹn ẹ máa rí nepa tó falẹ̀ jọ̀rọ̀jọ̀rọ̀ táwọn èèyàn bá ti kọ́ ilé ó yẹ kó máa invest bí àwọn EFCC ṣe yẹ kó sọ fún wọn báwo ló ṣe rí bẹ́ẹ̀ ni ìbọn kọ́ bẹ́ẹ̀ lọ́mìnà how do you get this money how do you get this one as a civil servant salary here is a 70,000 how do you now get it how do you do it àwọn kan máa sọ pé àánú ni o is a great o fraud ni gbogbo wọn ń sìn gbogbo ládùúgbò yẹn gbogbo àwọn ilé tẹ́ bá ní tí ò dá yẹn wọn ò ní mítà o wọn kì í sanwó ná tó bá ti dé báyìí lónìí ó yà ìdáwó lórí gbogbo bóyá civilian barrack ni wọn bóyá wọn tó 20 nínú ilé yẹn bóyá yàrá yẹn bóyá yàrá mẹ́wàá ni face me and slap you by 555 yẹn tálágà wọn wà lẹ́yìn ìkùlé ọmọ mélòó yàrá kọ̀ọ̀kan ní ọmọ mẹ́rin ọkọ àti ìyàwó ó yẹ mú 200 mú 500 wọ́n wá dá owó yẹn papọ̀ ẹni tó nílé náà tó bá gba 10,000 lọ́wọ́ ọmọ lọ́jọ́ yìí á kó 8,000 á kó 2,000 fún nepa bí owó wọn ṣe ó ti gọbọ ìwọ̀n ọ̀dẹ̀ rẹ́dì láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà àwọn yẹn ò rẹ́dì láti gba ẹni mítà wọn ò rẹ́dì láti gba ẹni mítà àwọn dẹ̀ ló ń lo àwọn dẹ̀ ló fẹ́ máa live ayé tó gùdù jù ìwọ tó bá fẹ́ put things right ní orílẹ̀-èdè yẹn wọ́n á máa dàrú mọ́ ẹ lọ́wọ́ wọ́n fẹ́ kó dàrú ni torí nínú ìdàrú náà ti ń jẹ ìwọ tó bá fẹ́ máa da nǹkan orúkọ bá lè máa jẹ láti lè máa jẹ́ kí àwọn èèyàn lè máa fọ́ victim kó wọ́n lè máa jẹ kó lè máa yó inú rírun ló máa ń pẹ́ tú inú rírun ló máa pa ẹ́ dànù inú rírun ló máa pa ẹ́ dànù Nàìjíríà yẹn you have to put things right you have to be like Canada gbogbo báwo lè fẹ́ ṣe tó bá sọ pé nísìnyí ò níná tó bá sọ díẹ̀ lára owó náà nepa ẹ̀ ní Canada they will do it for you torí pé Canada tutù tó bá dẹ̀ tó fẹ́ gbóná wọn bìlì pé o ní ìdí iná yẹn tó ilẹ̀kùn mí gan iná ló máa fi ṣí tí ò bá síná ó lè má ṣí so báwo náà ṣe fẹ́ àfọ́ báwo náà ṣe lè wọ́n ní lè bí ẹ̀ láti má ní iná yẹn they will consider you torí ẹ̀ wọ́n máa ní kéèyàn jẹ gbèsè èwo wá ní àṣẹ̀ṣẹ̀ ṣoge gan tó máa ń fi ara ní àṣẹ̀ṣẹ̀ ṣoge tẹ̀ṣẹ̀ fẹ́ máa pín nepa àmì ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa pín mítà látọdún tí gbogbo àgbáyé ti ń lo mítà tẹ́tọ́ máa ṣakọ sí ó lè ní wọ́n jà majority of them àwọn nepa yẹn ó lè ní wọ́n náà irú eléyìí tí wọ́n ti fún ní ọ̀dà ni ẹ̀yà to collect 100 wọ́n dey be working on àwọn useless people tí wọ́n lọ́pọlọ tó ń ba orílẹ̀-èdè wọn máa ní wọn àwọn ló ń command wọ́n á jókòó sí ibi wèrè kan wọ́n lè lẹ́nìkan pè wọ́n pé kán ṣe báyìí báyìí fẹ́ ní báyìí tell me how your life kò lè dá fún yín kò lè dá àǹtí ò bá dẹ̀ ti wá dá fún yín ẹ̀ ní don't blame me for it I'm facing my life I may not have everything I want but I give thanks to God many lives are better than me but little things mo should get legitimately ni mo get wọn ṣọtiyé mo get everything tí mo ní láyé mi legitimately àtọmọ o àti gbogbo little things tí mo ní legitimately gbogbo body mi gan pàápàá follow come ni kò sí gbogbo kò sí wúruwúru kankan bẹ́ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn so you want to turn everything to wúruwúru wọ́n ti ń gbé nepa wọ́n ti ń gbé mítà kiri mẹ́ẹ̀ tọ́ni wọ́n ń jáná wọ́n ò ní já iná wọ́n bá ṣe já báyìí lára àwọn nepa yìí ló máa padà wá soná sókè àwọn tó wá soná mi nepa wà lára wọn kódà ọlọ́pàá tún tẹ̀lé wọn wá ẹni tó ń gbénu ilé yìí kò sanwó láti jọ yìí ó dẹ̀ bá wọlé jẹ́ all of you turn yourself to criminals and if you want to put in you want to try that okay I'm in abroad want to put things right now ẹ máa fara ní àwọn tó wà mẹ́ you are just a useless person owó tó ń sọ pé ká san yẹn tó bá ti gbé mítà wá of course a máa san èmi kọ́ mo jẹ́ òṣùgbọ́n ẹni tó jẹ owó síbi tí ò san tó bá lọ síbẹ̀ yẹn gbèsè ló máa bá kù láyé kò dẹ̀ ní nìkan bá anybody bá sọ pé òun fẹ́ fafara ní èmi láti lè máa prove agbára tó wá tóun ní ọlọ́run máa sọ ẹ̀dá láì lágbára ọlọ́run máa lo egungun ẹ̀wọ́ ni àìsàn jẹjẹrẹ tí ò gbóògùn ó máa dàbò ẹ̀jẹ̀ ó máa dàbò egungun ẹ̀ kò ní solution bó ṣe ń fa ẹ̀jẹ̀ sí ló máa jẹ́ ní kòkòrò máa dàbò ẹ̀ torí látọwọ́ ọlọ́run ni ọwọ́ ọlọ́run tó bú máa nà ẹ́ bolẹ̀ so ìyẹn bó ṣe jẹ́
I'm not worried and I'm not bothered. Epo iye tí mo ti rà ni mo sọ yẹn mo ṣe bí ẹ̀fẹ̀ lẹ́ẹ̀kan ó ti yé so gbogbo àwọn èèyàn tẹ́ bá sọ pé she is now a stingy person. I am a stingy person. Ìyálà ìjà yín nígbà covid kí tó covid báwo ìgbà tí mo ti ń ṣe léyìí ni mo ti ń pín oúnjẹ nígbà tí mo wà ní ìgboro lẹ̀ tí wọ́n máa pín oúnjẹ kí ní ìpínyàn ló ń jẹ mi mọ́ o àti nǹkan mi o. I'm not going to be giving my things to people just like that torí pé tó bá fún wọn lóúnjẹ tán ìwọ tó bá fún wọn lóúnjẹ tó tọ́jú wọn ló máa fẹ́ pa. Ìkà ò kì í gbóore tó bá lọ jókòó láàrin àwọn ìkà èèyàn tó wá sẹ́kọ́ fẹ́ máa ṣeré fún wọn bóyá máa lè láìkẹ́ wọn ò lè láìkẹ́ kó máa fojoojúmọ́ dọ̀bálẹ̀ fún abínú ẹni kò ní kó má rojú ẹ̀ lẹ́yìn. Ìkà ò kì í gbóore tó bá ṣeré fún ọjọ́ ẹ̀ ló máa gbọ́n ẹ níkò tó bá ṣeré fún ìkà ọjọ́ ẹ̀ ló máa ra ẹ ló máa fọ ẹ ní ìfàsẹ̀ ló máa ṣubú yakata lójú aráyé. Ìkà ìyẹn lèmi máa ṣe máa fẹ́ sọ̀rọ̀ láti I don't give a damn ètí mo ṣe wọ́n máa sọ pé just to be good a little be good a little ètí mo be good just ń kọ́ wọ́n ní tó bá dáṣì tó bá sòyìn rí mo ti dáṣì èèyàn mọ́tò dáadáa ní ìrẹ́yàn dáṣì ní mọ́tò rí mo ti dáṣì èèyàn mọ́tò nínú ayé mi tí dáṣì èèyàn máa ti dáṣì èèyàn ní 5 tó 6 nobody have dashed me bicycle bàbá mi gan dáṣì èèyàn ní kò dáṣì èèyàn mọ́tò mi ìnìbọn bóyá but mo ti rí èèyàn bíi méjì tó weakness tó sọ pé bàbá mi ra kẹ̀kẹ́ fóun kóun ba lè máa gun lọ sí school gbà nítorí pé school òun jìnnà kò lè máa gbé òun lọ ní àárọ̀ torí bàbá mi máa ń dọ̀bà ọmọ mi sí school ó ní nítorí ẹ̀ bàbá mi bá ra kẹ̀kẹ́ fóun kóun ba lè máa tètè dé school ẹni náà nílé epo síbàdàn náà mi ìrẹ́yàn ra kẹ̀kẹ́ fún mi ta ló ra kẹ̀kẹ́ fún ọmọ ẹ̀ ńgbà tó kú kì í ṣe what you sow at times you don't reap what you sow there is a fraud tó ń lọ nínú ayé yìí gan nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn fi ń kí àwọn fraudsters ti pọ̀ long time. They will use the word to láti máa fi kí ẹ báyìí they will be pinning you down so that you not really react so they will suffer you for donkey years. Continue. I cannot mi lè bí ẹ I will do good if I have it for people who are good. Ọlọ́run náà sọ fún wa do good to all good people ló sọ especially in the house of faith only to all men but the all men tó sọ yẹn anybody tó bá ti ṣoore fún tó fi bí sán is animal. So God is telling us now to do good to good people. Any good people are those ones tí ò ní fi bí ṣoore fún ẹ ṣùgbọ́n èyí tó bá ti ṣoore fún tó fi bí ṣoore fún is an animal. So God never permit us, never tell us to do good to the animals. So ẹnìkan tẹ́ tó bá fi bí ṣoore is an animal, go and check them. Tó bá wo flesh wọ́n lè fa wo èèyàn bóra in tó wà nú wọn beast ni ẹranko burúkú tó ń pààyàn jẹ wọn ò dẹ̀ ní ká ṣoore fáwọn ìwé ìdàbẹ̀. So my good now, if you are good to me I will be good to you. When you are bad to me I will curse you openly at times secretly. Bírú ìwèrè yẹn tó sọ pé if I hate some people I can bully them. If I hate you, if I notice you that you are evil to me I will curse you. Otiye I will curse you. Oje curse you. I will curse you. Ìyẹn bó ṣe jẹ́ mo fẹ́ máa fẹ́ lè ṣe lọ púpọ̀ ká gbọ́n ọ̀rọ̀ púpọ̀ kò ṣe kí ni kò ká gbọ́n. Where is the phone? Thank God you have paid the money. Again kí n tó gbàgbé land drive àbí lasu drive àbí land uni life àbí. Kí ló sọ? Tẹ́ bá rí bí Sarah ṣe rírìn. I'm trying to turn the camera if it should turn. Land drive àbí? Land drive. Right, yeah. Okay, ride. Land ride. Okay, land ride. Okay, let me talk about land ride. You see, on Saturday, first time tí ma ríru kọ bẹ́yẹn nìyẹn, I call land ride, and you know after the conclusion, that is end of the drive now, I paid. We tried to pay. At times I pay with my international card. At times I pay with my Nigerian card. But
during the time we were in Nigeria card, so I pay most of the time with my international card. But yesterday, that day, we now tried to pay that day on Saturday. He refused to deduct the money. He said your card cannot be authorized. I tried another card. He said it cannot be authorized. I tried Nigeria card. He said it cannot be authorized. And I tried my daughter's card. He said it cannot be authorized. And I said, okay, I was even telling my daughter that. And all those times we are trying to enter the card, you know, on my notification, it will notify me that the money pending. And at times later, it can go through. I was telling my daughter that you don't even know, maybe he has gone through, maybe network is all those things. Maybe they have deducted it. I was waiting. So on the second day, my daughter said he has not went through. I mean, it's just pending and this and that. So, and I said, let's wait. So the driver now called me. And said that they said that the money the passenger have not paid. And I explained to him that, okay, this is what we are going through. Okay, hold on again, let me pay this money in your presence and see. And he now said to me, I should send the screenshot to him. I started sending screenshot to him. I sent all the screenshot to him. So he said, okay, a lot of people too, they are complaining in their own WhatsApp group that they are complaining seriously that something is not going through. And I said to them, and I said to the guy that maybe they want to deal with the Indian, because I mean the China, because wọ́n sọ fún mi pé wọ́n ti transfer that land drive to an Indian lady. Chinese lady. A lot of them then they used to complain to me that we should help us. I should help them to call Nigeria and Lagos states. So and I did that chat one day, but the second day I noticed that even when you are fighting for them, àwọn tó fight fún yẹn ló tún máa ṣe bí ẹni bí ìṣòwò rẹ tó lọ jà fáwọn police táwọn police tó tún accuse àwọn police pé wọ́n tún jí Rayburn with camera. You understand? So when I speak about the issue then, I noticed that the driver too, they are misbehaving. All of them too, wọ́n kàn máa ṣe yamayama. Don't let me put my mouth. The person àwọn tí Lagos State tó bẹ̀rẹ̀ later tó wá gbà tó gbé fún China padà wọ́n mọ nǹkan tó ń rí. So I was now discussing with the guy ba bóyá mo ṣe ti discuss bóyá mo ṣe ti gbé fún China yẹn o, that Lagos State refused to take it back the way it should, because wọ́n ní wọ́n fẹ́ lọ́wọ́ China, that they want it the way Lagos State are doing. I mean the way Lagos State was giving it to them after paying, then you own the car. They say that's what they want. But now the Chinese lady paying them money, they say he's paying them 200,000. I don't know, Sha. Maybe they say it's very. So despite the 200,000, they say they don't want it. They want the car to be there. So I was now thinking that, okay, Nigeria, if they want to deal with you, there's nothing they cannot do. They can go and destroy the website of that payment now. If they work for 2 weeks or one day gone or 2 weeks or 1 week, kí gbogbo wọn yẹn land drive in Lagos, if all of them should have issue like that or payment for 1 day, do you know that the woman who owns the land drive now can get into trouble, serious debts? Mo sọ fún driver yẹn kó lè jẹ́ pé wọ́n fẹ́ fi báyé woman yẹn jẹ́ o, torí kò sí nǹkan tí Nàìjíríà mi ò lè ṣe. I know my country Nigeria, there's nothing they cannot do. I'm telling you, they specialize in wickedness. I'm sorry to say this, it's true. They can destroy people's life. Tó bá sọ pé tó bá ti bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá ti dé òfin wọn báyìí, if they ask you for something and you refuse, you deny them, the next thing they want to do is to destroy that thing they ask for. Ṣebí wọ́n bèrè kékeré lọ́wọ́ ẹ̀ ni, the cookman want to destroy the business because you refuse them in destroying your business, destroying your finance. The cookman want to block you.
not to earn anything. So I discussed with the guy that maybe nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o. Please, so I've sent it to you. Discuss with them. Let me know exactly what is happening, so that if I want to order next time, I can be able to order. Because tó bá order and sí tó bá tún sanwó, ṣó máa tún lè order àdẹ̀ ní mọ́tò ṣẹ̀ṣẹ̀ àmọ́ sí i. Ó ti yẹ yín mẹ́rin, wàá máa gbọ́ ìgò learning in hard way. Ìwọ tó bá sọ pé máa learning in hard way, Ọlọ́run máa fi kún pa very soon. Ẹnikẹ́ni tó bá tún lo èdè burúkú àbí tó ń ṣépè ní kọ̀ọ̀kan nígbà gbogbo tó bá wù kẹ́ máa ṣe lórí, Ọlọ́run máa fi kó òjijì pa gbogbo yín dàní. Ikú Ọlọ́run máa bá mi fi pa yín ẹnikẹ́ni tó bá ti ń gbógun tì mí tí mi ò gbógun tì yẹn bó ṣe jẹ́. So ní ọ̀rọ̀ ti land drive yẹn, so in tó ṣẹlẹ̀ nìyẹn. But thank God, I now call and the same message and we respond immediately. They now said we should pay by transfer, and we did that now. So, and after that now, and my daughter was giving me sign that is like this, that is as went through. We give thanks to God. But ẹ jọ̀ọ́ o, gbogbo àwọn Uber yẹn, let me now tell you a story about Uber. Àwọn Uber experience mi jẹ́ mọ̀ pé mi ò rántí tiẹ̀ sọ látijọ́ yìí. Ó ṣe pé mi ò rántí but okay tọ̀hún ni ò jẹ́ ká rí ti bí. You see, my experience with Uber and boats, ṣé Uber especially, àwọn tí ò ní camera yẹn, I love Lagos land drive yẹn very well because ó ní camera. They can easily detect whatever happening there, and whatever discussion you have, it can be tracked. And also I love that. So but àwọn tí ò ní camera yẹn tí wọ́n sọ pé the Uber will rob you, a lot of things, a lot of story ni wọ́n sọ nípa àwọn Uber, ni wọ́n sọ nípa àwọn boat, and it happened to me. I can tell you boldly about 4 of them that mo ní bad experience pẹ̀lú. The first one is the one video tí mo ṣe nígbà tí mo ṣe ẹ̀dẹ́ sí Nàìjíríà yẹn tí mo jà lójú títì. Ó ṣe pé mo jà lójú títì o. That guy actually wants you ní abẹ́ bridge ní ẹ̀lẹ̀ ajá yẹn, ibẹ̀ ló gbé mi dé tí mo ní kó go online. You know, the service was 12,000, and then later he said to me that if there is traffic, I'm going to add more money. Normally your meter will be running even when you are in the service. Delay, they charge for delay. So but I agreed, you know, because then mo ṣe this Nigeria mi ìfẹ́ jọ whatever you say to them you don't like, that's what they will be putting to your table. So tell them that you like the trouble, they will run away. Now the guy said to me that only that I'm going to add money. The money, the initial money was 12,000. And I said, how much are you going to, as you add? I was like, okay, let me add more. Let me make it 15. He now said 20. I said, open now. So later I agreed. When I agreed that I'm going to, the money that the Uber charged me was 12,000. This person said I'm going to tip him because of the travel. I said, okay. Okay, now after that I agreed. He now went offline and now said just to create impression. So the Uber that I'm no longer with him, there is nobody, bóyá kò gbé mi, or the trip is cancelled. Now, and I said to him, go online so that the Uber will know that I'm still with you. You actually am driving with you. So people can be, you know, my emotion dey, a lot of tension. Tó bá dẹ̀ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ yẹn, a lot of people too want to go after you. Kó má rò pé o ní owó kan lọ́wọ́, you know. Go online is very good for me, for safety, for security purpose. So he refused. That's when I started shouting that go online now. When I was talking like that, this guy got into, we are actually coming from Elegushi area. That is what I mean. Elegushi, that one hotel there, Priskin. The hotel is Mwangba in a Priskin hotel. So when we get to Ajah, this guy just stopped there. Later I realized that they were telling me that Ajah is a very dangerous place now at that time. So I was holding this my phone. So I was using this phone and with other iPhone, 2 iPhones like that. So I was holding 2 of my phone. My daughter too was holding her phone. So she cited those phones that they are expensive phone. You understand me? And because I refused her, she actually wants to. She doesn't want to pay for maybe the money the Uber going to remove from her, but not the money that I'm talking about.
my safety. If they crook or they collide with some people to come and do me harm, you understand? The Uber will not, defend me because they will say you never drive with this person, and if this person want to go offline, why can't you fight or why can't you expose this person? Do you understand? And when I did that, a lot of people say, hey, this and that. They see wrong. They saw that as a wrong thing, but I'm shouting for safety of my life. Do you understand? So when I started recording, he doesn't know. Maybe he doesn't know I'm a blogger. So he gets when our boys go there were left the bus stop man. Why did he want to go and kill a he want now stop there. He want them to attack me. He now want them to attack me because he saw me like a novice. Actually, I have some traveling bag with me. Definitely, Moshe arrives in Nigeria and they can do anything to me. That's the plan of that Igbo man that day, and it's Uber. I'm advised Martin Sole ti pé you see that land drive should possess Lagos. In fact, it's the best in Lagos State. Àti Danfo. You see that land drive is the best suggestion for Lagos State. I am telling you, it's the best. Because you know what? I'm not saying that driver too cannot be crooked, cannot be bad, cannot commit crime. But the point is this. There is a camera. The car is actually new. It's being tracked by the government. Compared to those useless cars that they just àwọn cars not one lò fún Uber yẹn àtàwọn boat yẹn mọ́tò mi báyìí máa gbọ̀n jẹ́gẹ́ ní ọ̀nà Lẹ́kì yẹn. In fact, a lot of cars ló wà lọ́nà Lẹ́kì mama wúra mi báyìí ṣé tó bá gbé mi ìdìbà tí n bá dé reject ẹ̀ you know what for throughout that day wọ́n lè má jẹ́ kí mi wá gbé mú. You see, people show power that this Nigeria tó wà máa fojú pọ́n ẹ̀ máa fìyà jẹ gan. They've tortured me but I see, you know what I do with it? Mo fi ṣe oṣù mo fi para ó dẹ̀ jẹ́ kí skin mi ó kàn jẹ́ kó look brownish kò fún mi kúrọ́kúrọ́ but mo dúpẹ́ fọlọ́run nítorí pé a ti kọ́ mi ibi tí a ti train mi ohun tí a ti fi train mi ó dẹ̀ pé kí wọ́n fi iná train yẹn tó ń tún fomi train yẹn ó ní ta bá ń lanu iná kọjá iná yóò ní jó wa ta bá ń lanu omi kọjá omi yẹn náà yẹn mi pé we are both trained nínú iná àti inú omi ṣó ti yẹn yẹn omi yẹn ò ní gbé wa lọ àti motion yẹn swim iná yẹn kẹ̀dẹ̀rẹ́ náà àti mọ bí etí ẹnu tí àwọn Ọlọ́run ní àbò wa àwọn mọ́tò yẹn àní sọ̀rọ̀ nípa ódàwódà they are worse than the worst. Tó bá sọ̀rọ̀ nípa rickets ẹ ti mọ̀ nǹkan tó ń pè ní rickets àwọn cars tí wọ́n ti ní ìlú òyìnbó wọ́n á ti sọ pé wọ́n ti crash here for long time wọ́n ti lọ recycle ẹ̀ for long time but ó máa wà lórí ọ̀nà wa wàá tó máa gbé pé I just bought this car máa ní lè how much is it wọ́n ní 3 million o ìkan èyí tó ti ẹ̀gbẹ́ mi ń jọ yẹn pẹ̀lú mọ́tò wo ló fi gbé mi náà èyí tó fẹ́ jẹ́ kó àtàkì ọmọ Ìgbò yẹn ìyẹn Toyota Sienna ni old model bíi 2000 model 2002 or 4 yẹn òun gbọ́ pé this car you get car you don't get car now they don't deport you now you don't get anything now nísìnyí báyìí owó tí mo ná sí hòtẹ́ẹ̀lì ó máa ra mọ́tò wèrè tó gbé kiri bẹ́ẹ̀ ni mọ́tò wèrè yẹn mi ò fẹ́ gbé mọ́tò wèrè wá sí Nàìjíríà mi ò ṣe gbé mọ́tò wá láì ìṣirọ́ mọ́tò yẹn 3000 máa owó tó máa ná fún gbà mí nǹkan fẹ́ gbé mọ́tò tí ò bá ń ṣe 2020 upward or from 18 upward bẹ́ẹ̀ I don't want. That is why I found myself in this level àmúdẹ̀ tí wàá wò pé wọ́n ń gbé taxi náà ni we know yourself Ọlọ́run lè promote ẹ̀ àgbé mọ́tò tí ó lè di lọ́la ká ní mọ́tò tó pọ̀ kábẹ̀ sí customers ẹ̀ kọ́nà Auto-Bola tún padà wá sílẹ̀ bí mọ́tò yìí bí lè ṣe ń padà bọ̀ sí ayé bẹ́ẹ̀ ni tọ́lọ́run revive kọ́ ló Auto-Bola mọ́tò Auto-Bola this and that God can do it again so we believe so kẹ́ni tó bẹ́gi lójú àti gbogbo wèrè káwọn èèyàn kàn jókòó sitting somewhere practicing bad thing and you complaining that the country is not good check yourself, are you good? Irú eléyìí olórí burúkú tó kù ònú lẹ́yìn náà a máa sọ pé the country you know is na your brother
all this Tinubu na dey there ìyẹn ọmọ Ìgbò yẹn mo wá wo ara mi ń sìn ẹni tó jáde nílé tó empty lé bọ́n ṣe Nàìjíríà gbogbo náà ṣe lé mi innovation la wà báyìí instruction gidi Ọlọ́run gbọ́ kì í ṣe rán inú ń bí mi o ṣùgbọ́n Tinubu dẹ̀ ń bí mi I want to be quiet I don't want to talk much because I realize again these days actions speak louder than words. The second ọmọ Igbo eléyìí fẹ́ rọ̀pù wà ní kì í ṣe rọ̀ àwọn wúbà ń jalè o ọjọ́ on the night ẹ̀dẹ̀ mọ̀ pé it's a plan work I want to charge more I want to change the location mo fẹ́ fi sí angle 90. So now the second one òun ni ọjọ́ tí a ń bọ̀ níbí báyìí gọ̀gọ̀ ọjọ́ tí a ń bọ̀ níbí gọ̀gọ̀ kẹ́lẹ̀ mọ̀ pé ọmọ àwọn èèyàn ló wà àwọn èèyàn criminal gidi ni wọ́n tó bá ti ní pé ojú bá mú wọn báyìí náà ni tọ́wọ́ bá tẹ̀ wọ́n náà ṣe máa ń sọ pé criminal nílé bẹ́ẹ̀ tó tọ̀ o be careful over there I mean everywhere you go anywhere you go I call ibi tí mo wà yẹn ibi tí mo wà last yẹn it's not a good place at all because of the road but torí pé mo fẹ́ máa sóúnjẹ fún ara mi with lack of going out ká máa lọ pẹ̀lú mọ́tò tí ò dáa a lot of things ló ṣẹlẹ̀ so I now look for a place where pé a ti lè sóúnjẹ mo ṣe wà níbẹ̀ yẹn so aṣáfẹ́ kúrò bàtà kúrò níbẹ̀ yẹn I noticed that the car tó gbé mi ó kàn bẹ̀rẹ̀ sí fi mọ́tò àyàgbálẹ̀ ni ó wá ń ṣe nǹkan bí kò nǹkan ló ní mọ́tò yẹn ẹ mọ̀ nǹkan tó fẹ́ ṣe ó fẹ́ pé wọ́n sọ pé mọ́tò yẹn ó fucked up sọ́nà so that tó bá ti fucked up sọ́nà yẹn wọ́n á kàn máa pèèyàn bí pé wọ́n pé pèèyàn láti wá túnṣe wọ́n á pe àwọn tó máa wá àtàkì ẹ̀ ìyẹn tó máa wá àtàkì that's the plan àṣà bó ṣe ń sọ yẹn lèmi Ọlọ́run wá bá mi ṣe mo rí àwọn àbókí kan tó ń ṣe mọ́tò mo ṣàbẹ̀yẹn níjọ́ yẹn nígbà tí bọ́mbà ẹ̀ tó já ìyẹn bá mi ìyẹn ṣàbá so adé títì mọ́ ni mo tètè kúrò mẹ́ẹ̀ torí mi ìfẹ́ fèsì traffic bọ̀bọ̀ tó wà nínú ilé yìí ó sọ pé kí wọ́n gba kọ́kọ́rọ́ ní 3 o'clock mo wá kúrò nílé ní 2 o'clock I mean ní 1 o'clock ipe by 3 o'clock I should be here kò tí ì ní sí traffic nígbà yẹn bọ̀bọ̀ tí bí yẹn ó mọ̀ jẹ́ kí mọ́tò ṣẹlẹ̀ bàjẹ́ sọ́nà kí n bá lè dé lóru òru yẹn náà kẹ̀dẹ̀ ní ọ̀sán wọ́n lè attack mi bàtí mo wá rí i pé gbogbo nǹkan tó ń plan yẹn mo wá ní òkè jẹ́ kí n bọ́lẹ̀ mo bọ́lẹ̀ ìyẹn wá láti Sùúrùlérè Yorùbá ni gbogbo ojú wọn báyìí wọ́n máa ti là yàmàyàmá wàá ṣàrí kórí wọ́n ti fọ́ dànù wàá rí kí wọ́n ti lápá lára wọ́n ti báyé gbogbo wọn jẹ́ do you understand? mo wá ní òkè kò sí problem mo bá pe another Uber eléyìí wá dé ó wá jẹ́ CRV that's under CRV ó jẹ́ old model under CRV yẹn gẹ̀dẹ̀rẹ̀ ni mo fi 2008 ni mo fi tọrẹ nígbà yẹn ni mo fún bàlóògbé kó bá mi fún ọmọ yẹn ọmọ Ìjẹ̀bú Igbó ṣé ti yẹ yín wọ́n wá ó ní nǹkan tó fẹ́ sọ fún mi nínú ẹ̀ but mi gbogbo message wọ́n pass mi I don't get upset I understand all their slang all their messages I know God is going to pay everybody back and pay me back too at due season so akẹ́rù sínú mọ́tò yẹn gbó ó ń lọ jẹ́jẹ́ mo ṣàwárí ìgbà tí ọ̀nà tó yẹ kó gbà ó lọ gba Òṣòdì àmì ibi kan tó yẹ kó gbà ó ń gbà ọ̀nà bòmí lọ no adé gbàtà dé Gbàgádà mo kàn notice bó fẹ́ wọlé níbi Gbàgádà yẹn gangan ó fẹ́ wọlé sí close kan wá ní
you don't need to enter that place. We are not going to that place. That's not the road to ibi tá ń lọ. Torí bí Gbàgádà yẹn débi Castle Hotel. I mean, mo mọ gbogbo bẹ̀yẹn torí bẹ́ẹ̀ tá bá ti gba bẹ̀yẹn tá bá ń lọ sí Anthony Village tá ń lọ sí church wa tẹ́lẹ̀ ní church Àánú Òjó. I know the place. So mo ní nítòótọ́ ó ti rí pé mọ́tò ẹrù tá ń kó yìí bíi pé à ń kó ẹrù wa ẹni tó ṣe ẹ̀dẹ́ ní láti lo ìbò tó lẹ́rù gan bọ́ọ̀sì 6 la kó níjọ́ yẹn àti ìkọ́ta kó bàtà sí torí ẹrù wa tó ti tọ́bù gbà yẹn ó ti wá di 6 box la kó wá Nàìjíríà pẹ̀lú one small kọ́ta kó kó méjì sí àti wá ní àwọn aṣọ míì tààrà so ẹrù wa ti wá tún tọ́bù wa kó bàtà wá sínú Ghana must go so ẹrù yẹn ti wá di bí 7 bags so bá ṣẹ̀ṣẹ̀ lọ lọ́nà mo kàn rí kó fẹ́ yà sí bí close yẹn ni ibi close tó fẹ́ yà sí yẹn kò sọ́nà ń bẹ̀ bí ibi tó yẹ kó dá tó yẹ pé tó bá rọ̀bẹ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ mo ní please that's not the way we are that's not the road ó ní no but I just want to go there first so that I can recalculate myself I don't understand where we are going mo ní okay n bá tẹ fóònù mi Google direct us ó ní fóònù tí òun ti fẹ́ kú mo ní kò sí problem mo ní okay ọmọ mi gbé fóònù tiẹ̀ fi ṣe Google èmi náà bá ṣe fóònù mi pẹ̀lú Google ó wá ní let me see your phone let me see your phone let me bring it let me see mo ní go now mo ní is telling you to go straight how can you hold my phone you are driving ó ní let me see your phone ó lè gba fóònù yẹn kó fọ mọ́lẹ̀ kó dìjà ń bẹ̀ bí tá a ti ń jà yẹn wọ́n rọ̀bù mi wọ́n kò gbẹ̀rù mi I know all these things ṣó ti yé yín mo ní I cannot give you my phone ló bá ní what is it I'm a responsible person my father is in abroad you the only one in abroad bá bẹ̀rẹ̀ pẹ̀lú mi báyà mo ní òkè má bínú àṣẹ gbogbo àti ọmọ mi tí mo ní kọ́ ọmọ mi mú fóònù jáde yẹn ọmọ mi wá mú laptop jáde pé fóònù ẹ ti fẹ́ máa down so that tó bá fi Google yẹn sí ó máa tètè run down kiri yẹn ó wá fẹ́ máa fi laptop ẹ̀ charge bó ṣe wù ẹ̀yìn báyìí àṣẹ nínú mirror èmi mo jókòó síwájú ọmọ mi jókòó sí síìtì ẹ̀yìn níbi tó ti yé ó ti rí mirror ó ti kọ́ ọmọ mi gbé laptop jáde ó rí fóònù lọ́wọ́ ọmọ mi ó rí laptop lọ́wọ́ ẹ̀ ó rí pé fóònù yẹn àti laptop yẹn the same thing ló jẹ́ ó rí pé èmi náà kó gadget dání mo ní fóònù mo ṣàní ó ṣàwò ó dẹ̀ ti wò pé nínú bọ́ọ̀sì wọ̀nyí náà ta kó yìí valuable things gbọ́dọ̀ wà ń bẹ̀ náà you understand ó ṣàbá mi yarí pé òun ṣàmù fẹ́ park mo ní you cannot park here please you cannot park here and if you are not going again you want to park please you can just drop me at the bus stop níbi tẹ́rọ pọ̀ sí yẹn I will call bus again I will call another Uber ó bá lòun ò ní drop me ní ò bá dúró he refused to stop o he refused to stop now if you are not taking this is the road kò bá gba ọ̀nà yẹn ló bá ń lọ dàárà ó wá lọ síbi ó kàn débì kan bí tó ti express nobody will know that even they are robbing you express ṣá ó bá dúró síbẹ̀ ni after the Oṣòdì láti kọjá gbogbo Anthony Village láti kọjá gbogbo ọ̀nà mẹ́rin ló bá dúró síbi express yẹn nobody will, when you are stopping the car they won't stop you ibẹ̀ ló wá dúró sí mo ní why now why do you want to rob me why are you stopping I said you should stop if you are not going again make sure you stop at that bus stop and the Maryland Anthony so that where ibi tí èrò pọ̀ sí a máa rí taxi bó jẹ́ taxi pupa bó jẹ́ ìjẹ́gbà náà la máa tún pè you refuse ọ̀nà tó yẹ kó gbà lẹ́nu ọ̀nà 7 and 8 yẹn kó gbà ọ̀nà 7 and 8 nígbà tó ti kọjá bẹ́ẹ̀ ó kọ̀ ọ̀n títí mo wá sọ pé you can know I'm a blogger o let me just tell you I'm a blogger o ó fẹ́ rọ̀bù wa ní lọ́jọ́ tá ń bọ̀ ń bí and his conjunction with some people mo lè accuse ẹni tó ń gbénu lé ìtorí mo rí a lot of evidence that the guy is a criminal too kì í ṣe rọ owó tuntun tó jẹ́ owó Nàìjíríà àmì tó jẹ́ fake mo rí nínú ilé ìgbà tí mo dé mo ṣú ẹ̀ nínú kámẹ́rà mi ó lè wà deleted after 30 days but ó wà lórí YouTube mi it cannot be deleted torí ó lè jà ń sọ pé it's a blackmailing if they are blackmailing them they are blackmailing if it been deleted on this app this Facebook on YouTube it cannot be deleted are you getting it so wọ́n fẹ́ rọ̀bù wa ní ọjọ́ yẹn tó bá lè jẹ́ pé nígbà tó lọ́ọ́ máa bá ṣe ẹ mọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ ṣé wá rí bó ṣe ní kò ń pèèyàn báyìí ní ìmẹ́ tó fẹ́ pè tó ń ta ìbáyìí fóònù ẹ̀ kàn kú ìgbà tí fóònù ẹ̀ bá kú ni ò bá sí bó ṣe máa ṣáàjì
bóyá àmà tẹ̀sán pé okay let Sarah use the laptop láti bá recharge inú mi bá dùn bí ò ṣe rí èèyàn pè nìyẹn èèyàn tí ó lè pè bó ṣe wá gba ọ̀nà yẹn padà nìyẹn bó ṣe wá gba ọ̀nà yẹn padà báyìí inú wa ń bí bó ṣàfẹ́ gbé wa délé pé nǹkan kò ṣe wá lọ́nà lọ́jọ́ tí mo fẹ́ kó ọjọ́ yẹn gọ́gọ́ kì í ṣe pé bóyá mo fẹ́ sun bíbà ọjọ́ yẹn ni bọ̀bọ́ yìí ni kí wọ́n gba kọ́kọ́rọ́ inú ilé bọ̀bọ́ criminal òun ni gbogbo ṣe pé àti àwọn ọkọ̀ tí mo kó wá bíbà tí mo rò pé yàn mí ni wọ́n I discover you I pretend as if you are not enemy at times mo ti rí yín for a long time má dé pretend pẹ̀lú yín pretend I will pretend to you as if I have not discovered anything mo dẹ̀ ti mọ̀ yín mo dẹ̀ ti dá yín mọ̀ tọ̀ for long bò mí kò tún mi wò dáadáa ọlọ́run ló ń gbénu mi kì í ṣe èèyàn I will not depend on my enemy because when you depend on enemy will fuck you up. Don't, if you are listening to me, don't ever depend on enemy. I pray for myself and my daughter. We shall not depend on our enemy because enemy will fuck you up. Kò sí nǹkan tó ń fuck you up with disappointment. Don't let them know wọ́n ti wà nísìnyí. A máa ṣú ẹ̀, a máa dé ọ̀nà mọ́ mi. You cannot dé ọ̀nà mọ́ mi. Ọ̀nà òkè ń dí mọ́jọ́ kó má là. Àdàbí tí màá ṣe ọlọ́run ló dá ọjọ́ yìí. Àdàbí tí wọ́n pé èèyàn kan ló dá ọjọ́ yìí. Sílẹ̀ máa ṣú tó máa tún mọ́, tó máa ń ṣú tó máa mọ́ lójoojúmọ́ tó bá jẹ́ èèyàn kan ló ń kọ̀ǹtú ẹ̀. Ṣùgbọ́n tí ò bá ń ṣe èèyàn tó jẹ́ ọlọ́run táàrí tàbújára rí ló ṣe ọlọ́run ò ní fún yín ṣe láti succeed. Ọ̀tá o ọlọ́run ò ní fún yín ṣe láti succeed lórí yìí. So whatever you are planning, you carry it to it. Ìwọ ọ̀tá mi, whatever you can carry, capacity ẹ̀ strength ẹni kò gbé o. Torí èmi Bọ́lá Fọláṣadé, ibi ò ní bá mi láéláé wọ̀. Kò dẹ̀ ní bọ́ ọmọ mi àtàwọn olólùfẹ́ mi. Mọ̀wọ́ tó fẹ́ ibi fún mi, wàá jẹ̀bi sùn, wàá jẹ̀bi yó, ìbí ló máa jẹ́ sí last class. Right now. Eléyìí fẹ́ rọ̀bù wa ni kì í ṣe rọ́ nítorí pé wọ́n ti gbọ́ information. Number one, a lot of things mo sọ tí mo máa sọ pé mo ní information mo ní gbogbo àwọn evidence gbogbo nǹkan tó ń jí lọ́wọ́ mi àwọn kan yẹn mo ní evidence wọ́n fẹ́ kẹ́ evidence wọ́n fẹ́ kó ṣe ti yẹn kí n tó débí wọ́n fẹ́ kẹ́ evidence kó lọ wọ́n fẹ́ kí n rẹ̀ tún ní ìrírí kí n sọ pé ó lè ti já o ó lè ti ṣe o wọ́n ti attack o wọ́n lè máa gbé náà mi ò sọ pé Nigeria safe but I will not be a victim of all evil torí bíbélì sọ pé ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún wa tòótọ́ ni ọ̀rọ̀ bíbélì tàkà Nàìjíríà ń ṣiṣẹ́ níbí gan ó ṣiṣẹ́ Nàìjíríà ó ní ẹgbẹ̀rún ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì 1,000 by the right by the left 10,000 by the right only but you can perceive them with your you can see them with your naked eyes you can perceive them also you can hear them it will never come near your tent that is the promise of God a máa rí a máa gbọ́ pé ó ṣẹlẹ̀ sáwọn èèyàn Ọlọ́run níjó ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀ sọ́mọ mi torí àwọn experience mi gan èyí tó ṣẹlẹ̀ tí a ti rí nínú ayé yìí kò ṣẹlẹ̀ sẹ́lòmíì àdẹ̀gbàdúrà tó bá jẹ́ horror ones àgbàdúrà kò ṣẹlẹ̀ sẹ́nibọ̀dì so ìyẹn bó ṣe jẹ́ so èyí tí mo advise tí mo dẹ̀ suggest fún Lagos State ní tí mo advise mo dẹ̀ suggest fún Lagos State òun náà ni land drive yẹn àti rẹ́ẹ̀dì o àti gbogbo ẹ̀ kàn palẹ̀ mọ́ gbogbo mọ́ wọ́n fi land drive yẹn because àwọn uber yẹn wọ́n ń ja olè ẹni tó dẹ̀ fẹ́ rọ̀bù wa níjọ́ yẹn ṣé kí bọ́ọ̀bù àzú ọmọ Yíbò náà tí ó bá yẹ pé mo parọ́ mọ nǹkan tí mo sọ mí lè sọ tán o ọjọ́ yẹn gangan ló yẹ kí n ti jáde kí n ti bẹ̀rẹ̀ sí sọ story yẹn but ṣé mo gbà tí mo kẹ́rù yẹn sí bíbá tí mo gba kọ́kọ́rọ́ tí mo ti everywhere mo wá ṣe kí ni mo wá padà lọ síbi tí mo padà lọ sí Ìkẹjà níjọ́ yẹn lọ́hùn mo padà lọ sí ibi tí mo lọ tí mo gba hòtẹ́ẹ̀sì ibẹ̀ la lọ sùn síbọ̀ mo kàn kọ́kọ́ wá kó àwọn boxes yẹn sílẹ̀ because going around to different hotel with those boxes ó ti ń weigh me down do you understand me so I say I cannot even wait to collect the key bó ti wù kí lẹ́yìn dọ̀tí so I just put the key àwọn luggages yẹn down then àwa bẹ̀rẹ̀ nǹkan tá a fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe ń bẹ̀ do you understand mo ṣetán lálẹ́ ọjọ́ yẹn náà mo wá padà lọ síbi tí mo wà but bọ̀bọ̀ yẹn mi lè sọ pé ó fẹ́ rọ̀bù wa o mi ò mọ ẹni tó fún wọn ní information o ìwọ tó bá jókòó àjàjà tó bá ti jí owó Nàìjíríà rẹ gbọ́ o tó wá fi owó náà sponsor ogun tìǹbà àbí tó máa promise èèyàn pé eléyìí ti sọ̀rọ̀ ẹ̀rí àbóṣe kankan fún ẹ̀rí wá ló fẹ́ fi agbára wọ̀ mí Ọlọ́run máa fi orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ní ìyà
Ọlọ́run tó dá orílẹ̀-èdè Nàìjíríà yìí á fi orílẹ̀-èdè Nàìjíríà jẹ níyà tó bá ti jẹ owó Nàìjíríà rí o tó ní agbára kọ̀ọ̀kan láti ṣe burúkú tó jẹ owó Nàìjíríà rí tó ṣe burúkú fún orílẹ̀-èdè Nàìjíríà rí o lè má èpè lè má wá sí ìmúṣẹ fún àdúrà lè má wá sí ìmúṣẹ bọ̀ tó jí owó Nàìjíríà rí tó wá sponsor tó fowó yẹn sponsor word ti èmi innocent woman Ọlọ́run á fi orílẹ̀-èdè Nàìjíríà á fi jẹ níyà á fi orílẹ̀-èdè Nàìjíríà á fi jẹ níyà hello okay àti cover ẹ̀ ṣe bí the generator is still cover come and cover it cover the generator o ṣe àmì ìyẹn bó ṣe jẹ́ òjò ń rọ̀ àwọn tí òjò ń gbé wọn lọ nísìnyí mo sorry fún yín o and again nǹkan tí mo notice ni pé àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nípa Lekki Lekki is a good place but mo notice nígbà yẹn àti Ọbalẹ́ndé gan torí mo rántí gbà yẹn ta ní kànga nínú ilé wa ní Ọbalẹ́ndé yẹn kànga yẹn omi yẹn máa ń pọ́n báyìí ni omi yẹn máa ń pọ́n bọ̀ tí yàrá ti fi ń wẹ̀ tó bá yá ó máa ń jẹ́ káwọn èèyàn dúdú bákan so nígbà tí mo wà Lekki yẹn omi pupa ló máa ń jáde omi yẹn á kàn dédé máa pọ́n omi wọn máa pọ́n gbogbo ọ̀nà yẹn yóò sọ pé Lekki ò dáa o àwọn eré àkànní bíi Lekki dáa omi bí ọ̀nà ẹ̀pẹ́ omi yọ̀ náà ni but omi Lekki yẹn ó máa ń omi bíbà yìí tó ń dájọ́ omi Lekki lọ àti pé àwọn ibì kan náà tún wà tó yẹ pé ní àdúmọ̀ṣọ́ bíbà ó tún dáa ju ọ̀nà Lekki yẹn lọ erosion mi ò mọ nǹkan tó fa erosion lọ́nà oh mo ti mọ̀ àwọn èèyàn ń lé omi lọ sínú igbó wọ́n lé omi dànù láti kọ́lé síbẹ̀ omi tó ń lé yẹn náà ń padà wá bá wọn nígbà tó jò bá rọ̀ láti dín pẹ̀lú wọn so anyway to cut the story short mo sọ nípa méjì nípa àwọn ọmọ Yíbò tó jẹ́ ìkejì kínní Sienna ẹlẹ́ẹ̀kejì yẹn ó gbé sí RV ètò gbé wá sí ìbànújẹ́ yìí mẹ́ta ni wọ́n tí mo ní nasi experience pẹ̀lú níjọ́ yẹn ìkan tí wọ́n wà báyìí Ọlọ́run sọ fún mi níjọ́ yẹn pé kí n máa sọ̀rọ̀ ọkàn mi wá jáde láti sọ̀rọ̀ mo wá ní a lot of people tó yẹ pé wọ́n máa ń ṣe kidnapping kankan bẹ́ẹ̀ mo wá sọ̀rọ̀ ọ̀rọ̀ bọ́ọ̀ì kan báyìí ẹ̀mí ìbò ní bọ́ọ̀ì bọ̀bọ̀ tó kidnap tó wà lọ́wọ́ ẹ̀wọ̀n yẹn so eléyìí kò sọ̀rọ̀ ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ mo kàn dẹ́mu bọ̀bọ̀ yẹn bó ṣe jalè bó ṣe ń kidnap báyìí this person tó gbé mi kò sọ̀rọ̀ ẹ̀ rárá so a lot of terrible people are in Lagos here too wọ́n á máa sọ fún yín pé ibi táwọn ń gbé ní east or west or north àbí ibi táwọn ń gbé pé kò wà safe ni wọ́n ṣe wá safe kò dé no they are here also to give information wọ́n ṣe havoc ní Èkó yìí a lot of havoc is going on a lot of people who are fighting us too they are criminals anybody tó bá tẹjú mọ́ ojú mi tó bá ń bá mi jà bí pé bóyá ṣe ni àwàlà kó Nàìjíríà jà àwàlà empty Nàìjíríà ó ti yé ẹni yẹn gangan lọ ṣẹ́ẹ̀kẹ̀ dáadáa criminal ni ìyẹn bó ṣe jẹ́ lónìí àwọn fẹ́lẹ́ ṣe lọ àti máa padà wá ẹni bá ní má dín náà lànà dé bá ọ̀rọ̀ ọmọ Ìgbò là sọ lónìí ètò sọ pé ń sìn afẹ́sàn 50,000 ní you are not going to pay the 50,000 you are not going to collect the 50,000 owó tí mi ò jẹ ọmọ Ìgbò ló jẹ mo ní mo fẹ́ san sí omi ìlú san ìyẹn ní orílẹ̀-èdè wa ẹ tí mọ̀ kankan mi tí dé mọ̀ gbọ́ bàtà bá máa dé ẹ mọ̀ ẹni bá dẹ̀ ní má dé ní dé báyìí ẹ mọ̀ pé mo sọ fún yín kò sí àlá tí mi ò lá nípa ilé kò sí nǹkan tí wọ́n ṣe pé kí ilé kó lè bọ́ mọ́ mi lọ́wọ́ kò sí nǹkan tí wọ́n ṣe ní ìdí ìrírí ẹ̀ kóbìnrin máa ṣiṣẹ́ káwọn ọkùnrin olórí burúkú kan ṣorí dẹ̀ǹkì orí ṣépù orí wọn kò tún ní dá orí wọn ò dá orí ṣépù orí wọn ò dá Ọlọ́run ó ṣe o orí oríṣi má jẹ́ kí n sọ̀rọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ tó dáwọn tó bá lọ ní ṣépù orí yẹn ọmọ àdúgbò gbogbo là ń bá wí ṣùgbọ́n olórí burúkú ló máa jẹ́ ká sọ̀rọ̀ olórí burúkú iṣẹ́ gbogbo àwọn tó bá lórí gbàgbọ́n náà ló máa ń jẹ́ pé ká máa sọ̀rọ̀ wọn ní àìdá iṣẹ́ gbogbo wọn lórí ẹlòmíì lórí gbàgbọ́n torí ẹ̀dẹ́ pé gan ọ̀tà wọn kọ orí wọn gbàgbọ́n báyìí ni tó wà nínú ẹ̀ náà dímọ̀ tó ṣe gbàgbọ́n ni tó máa ń kọ́lé kọ́dún náà ṣe àmàyàmá káàkiri jọ fún mi lómi kí n fọwọ́ mi bye for now have a pleasant night rest ẹ jọ ìpè mí fún Auto-Bola lórúkọ tèmi jẹ́ tó bá dẹ̀ fẹ́ lọ sí Canada ẹ má gbàgbé o pé àti títí lọ Canada a lè péyàn wọlé sí Canada náà kì í ṣe illegal legally ó ti yẹn ẹ̀yẹ́ nìkan ṣe pé a máa rọ́kọ̀tọ́ mi máa fẹ́ ìwọ tó bá ní kó má ṣojú àṣẹ ìyẹn náà ìwọ tó bá ní kó má ṣojú àṣẹ ìyẹn náà ìgbà tá a lè gbọ́mọ wálẹ̀ kájẹ́ kọ́ ló máa fìdí ẹ̀gbà table tennis tó bá ní kó má ṣojú àṣẹ ìyẹn náà
àwọn tí àwọn yàwòrè kan tó yàwòrè pọ́nbélé tó yẹ kó sí nínú ìyàwó wọn mọ wọn má rí ọlọ́run ò ṣe wá ń wèrè ọlọ́run ò jẹ́ ká bàlújẹ́ ọlọ́run ò jẹ́ ajá ni ọlọ́run ò jẹ́ ká pààyàn lẹ́kúnjayé báwo ti wá òṣèwá ní èmi ló mo má rí mo ṣe nígboro lè má àwọn èèyàn tó ní mo ṣe rí ni mo ṣe rí mo ṣe ìyàwó mo má rí ẹ̀kíní mo má rí ẹlẹ́ẹ̀kejì tó bá wù mí ń sìn kì í ṣe fake marriage o ti yẹ mẹ́yẹn kí lẹ̀ ń sọ tẹ́ ẹ tí ò tẹ̀ kúrò give me water I want to wash my hand I want to wash my hand má bọ̀ ní òkò síge nísàlẹ̀ yìí ṣe máa lọ sókè lọ ní òkè wa. Have a nice pleasant night rest. Bye for now.